أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعين به ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن اهتدى بهداه وسار على نهجه إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك فولون وبلا سبحانه وتعالى بكناني أطريكاتي فوانبي محمد صلى الله عليه وسلم kí kẹ́nà kó máa jẹ́ ti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ títí dórí àwọn ẹni rẹ̀ ní àpapọ̀. Abẹ́ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú títóbi rẹ̀ àti àánú rẹ̀ àfi ọlá rẹ̀ àfi bẹ́ẹ̀ kí ó ṣe dáadáa fún wa kí ó má dà wá láàmú. Tó ní kálukú wa tí à ń fẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba náà kí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó dákun kí ó fi lé wa lọ́wọ́. Bákan náà nǹkan tí a fẹ́ ní aburú kí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala kí ó gbé jìnnà sí wa. Ọlọ́run Ọba kó wọlá títóbi rẹ̀ àti ọlá àánú rẹ̀ lórí wa. Àwa mùsùlùmí ní ẹnìkan níbìkan bákan náà la ní nǹkan kan níbìkan tí a lè ké pè bí èsì Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala. Òun náà ni Ọlọ́run Ọba tó dá wa, òun náà sì ni Ọlọ́run Ọba tí àlámọ̀rí wa ìyẹn ni pé tó gbogbo ìgbésí ayé wa ìṣẹ̀mí wa àtìgbà tá a bá kú láyé náà ti ń bẹ lọ́wọ́ rẹ̀. So ìdẹ̀n tí àwa mùsùlùmí tá a bá wa máa béèrè nǹkan a máa béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run Ọba yìí subhanahu wa ta'ala. Gbogbo tá a bá ń fẹ́ a ní kó ṣe fún wa, torí pé ìmọ̀ ọlọ́mọ béèrè nǹkan yìí lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Ọlọ́run Ọba. Irú eléyìí ń kọ́ òun náà ni tá à ń pè ní ìṣe ẹbọ sọ́lọ́run Ọba, òun náà là ń pè ní al-ishraku billah kéèyàn máa associate partnership pẹ̀lú Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala. Wa man yushrik billah, èèyàn tó bá wá associate partnership pẹ̀lú Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala faqad harrama Allahu alayhi al-janna. Ọlọ́run Ọba ti ṣe àlìjánà léèwọ̀ lé irú ẹni bẹ́ẹ̀ lórí, ẹni pé Ọlọ́run Ọba ti ṣe àlìjánà léèwọ̀ fún irú ẹni bẹ́ẹ̀. wa ma'wahu an-nar, bákan náà ibi tí irú ẹni bẹ́ẹ̀ ó dé sí níjọ́ gbìndé alkiyama òun náà ni iná. wa ma lidh-dhalimina min ansar, èèyàn tó bá wá ya alábòsí tó sábòsí fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala kò ní rí ìkún lọ́wọ́ ní ọjọ́ gbìndé alkiyama. Abẹ́ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala bimannihi wa karamihi, pẹ̀lú títóbi ọlá títóbi rẹ̀ àti àánú rẹ̀ àti àpọ́nlé rẹ̀ kí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala àti ìṣe dáadáa fúnni rẹ̀ Ọlọ́run Ọba kó dákun kó má jẹ́ kí a di èrò náà. Ẹni tí ó wá sí wa lọ́nà lẹ́yìn ìgbà tó ti fi wá mọ̀nà tán Ọlọ́run Ọba kó má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Bi'iznillahi ta'ala a tún máa tẹ̀síwájú ètò wa bí a ti máa ń ṣe kí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala kí ó ṣe àmójúkúrò fún ẹnì kọ̀ọ̀kan wa kó sì ṣe dáadáa fún wa. Eléyìí tí a wá ń ṣe lẹ́kọ̀ọ̀kan náà tí a ń gbìyànjú tá a sì ń bẹ Ọlọ́run Ọba kí ó bá wa fi sínú iṣẹ́ olóore wa. Àbí Ọlọ́run Ọba kó dákun kó má dùn wá ńlá dáa rẹ̀. Bákan náà gbogbo àwa tí a jẹ́ ọmọ ìyá tí àwa náà ń jẹ́ olùkúnlọ́wọ́ fún ètò wa àbí fún àwa gangan fúnra wa, kí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala kó dákun kó bá wa dúró tì yín, kí ó bá wa kún ẹ̀yin náà lọ́wọ́, kí ó bá wa ṣe dáadáa fún yín ju bí ẹ ṣe ń rò lọ. Ohun tó ní kálukú náà ń fẹ́ kí Ọlọ́run Ọba kó dákun kó bá wa fi tó yín ní ọwọ́. Àwa bí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala
àdánwò tí mo bá ní tí a ti rí òdodo tẹ́lẹ̀ tí ó wá di rọ́mọ́ wa lọ́wọ́ Ọlọ́run kó má jẹ́ ó bẹ́ mi àti yín o Ọlọ́run kó má jẹ́ ó bá wa. ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam gẹ́gẹ́ kí a tó máa lọ kí ó tó di pé a máa lọ announce kankan fúnra wa lánàá nípa pé ọ̀rọ̀ ibi tá a ti ń ṣe prógrámù pé a ní a fẹ́ kúrò níbẹ̀ a fẹ́ lọ sí ibòmíì kí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó ṣe ní rọrùn fún wa. So sábàbí tó fà á òun náà ni pé ààyè ibi tá à ń wà yẹn Ọlọ́run kádàrá pé ẹni tó ní wọ́n ti tà á. So dẹ̀ ní option kankan ó ṣe pé owó wa gan ìtì ìdí ògùn tán fi tà á. So kọ́lọ̀ kó ṣàánú wa. Àmọ́ nísìnyí báyìí sìn àtẹ̀wò pé bóyá àádùn síbẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò kádàrá mọ́ adẹ̀ tó ń gbìyànjú ibi tí aláṣẹṣẹ gẹ́ẹ̀tì yẹn bóyá ká tiẹ̀ wá bá máa rọ́gbọ́n ẹ̀dá síbẹ̀ yẹn tẹ́lẹ̀ bọ̀ látara àwọn ìdí kan sí kejì tọ́lọ́run kádàrá pé kó sì máa ṣẹlẹ̀ so kò jẹ́ ká tí ì láǹfààní àti ríbi ṣe nǹkan kan lórí ibẹ̀ yẹn. So but for now nísìn ibi tá à ń lò yìí fún studio wa yìí nísìn báyìí sìn tó ohun gbogbo tá a ní bí báyìí sìn bóyá ló wọ 10 days mọ́ bóyá 9 days or 10 days kásá níbi 10 days náà ṣàkójú báyẹn náà lọ tí oṣù yìí máa fi parí. So òun ni àwọn tí wọ́n ra ibẹ̀ ń ló súnmọ́ kán máa bẹ̀rẹ̀ iṣẹ́ wọn níbẹ̀ torí agreement nìyẹn tó ti yẹn sìn. So ní èyí tó ń túmọ̀ sí pé láàrin days tó kù yìí kọ́lọ́mù ọba kó bò wá láṣìírí a ní bùkátà àti ṣe ìgbìyànjú ààyè ibòmíì tí a lọ mọ́ lò kí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò ṣe ní rọrùn fún wa. So a sì ní gbàdúrà kí àwọn nǹkan ní wa tá à ń lò tá a fi ń ṣe gbogbo program wa náà kí nǹkan ṣe pé tá a bá fi ilẹ̀ báyìí táwọn àtàní nǹkan bá dé tá a bá ń ṣiṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdánwò lè padà fẹ́ bá àwọn nǹkan yẹn. So definitely a ní láti tètè ṣe gbìyànjú lórí ẹ̀ k'Ọlọ́run bá kó kún wa lọ́wọ́. So ẹ̀yin ọmọ ìyá wa a tún wá ké sí wa bí a ṣe máa ń kún wa lọ́wọ́ lórí àwọn ètò wa náà tẹ́lẹ̀ tí a fijọ́ kan dáwọ́ dúró. So a rọ̀ wá kí a dákun kí Ọlọ́run bá kó má pín wá ń pa kó sì má jẹ́ kí dáadáa kó sú wa ṣe tọ́lọ́run bó bá ti pín wá ń pa tó jẹ́ pé ibi tọ́lọ́run bá ti ń ṣe tó ti ń ṣe nírọ̀rùn fún wa tá a ti ń rí mú tọ́lọ́run ò jẹ́ kó block tọ́lọ́run bá sì ń tún bá wa ń gbòòrò rẹ̀ sí torí pé nínú tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó sọ fún wa nìyẹn. Ó ní mathalul ladhina yunfiquna fi sabilillah ó ní àpèjúwe ẹni tó jẹ́ pé àwọn tí wọ́n máa ń ná sójú ọ̀nà Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní kamathali habbatin wọ́n dàbí síìdì kan ni yẹn pé àpèjúwe ẹni tó ná yẹn ní tó bá mú báyìí ó máa dà gẹ́gẹ́ bí síìdì kan nígbà tó Ọlọ́run bá fẹ́ ṣe àdìpèlé ẹ̀san fún ẹni yẹn ni. Ó ní kamathali habbatin ambatat sab'a sanabil tó ó dàbí ká sọ pé bí síìdì àgbàdo kan tó jẹ́ pé ńgbà tí a wá gbin síìdì yẹn ó wá yọ igi bíi méje jáde ó wá ní fi kulli sumbulati àbí ká ló wá yọ bíi sùkù méje jáde àmọ́tánpé sùkù tí àgbàdo máa ń tò mọ́ lára yẹn Ọlọ́run bá ní fi kulli sumbulati mi'atu habba lára sùkù kọ̀ọ̀kan tá a wá ń sọ yìí 100 àgbàdo ọmọ àgbàdo ló wà ń bẹ̀. ẹ̀yin ọmọ ìyá mi ní Islam ẹyọ kan ló gbìn o ó wá yọ 100 lọ́nà méjì that's be 700 látara dáadáa ẹyọ kan tó ṣe. Ọlọ́run bá ní Allahu yudha'ifu liman yasha òun Ọlọ́run ọba lòun máa ń ṣàdìpèlé ẹ̀san fún ẹni tó bá wù òun. ẹ̀yin ọmọ ìyá wa bàbá ṣe ń ṣe dáadáa sí ojú ọ̀nà Ọlọ́run ọba tá à ń ṣe gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ọba bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ó mọ̀ ṣe kíni yóò mọ̀ ṣe àdìpèlé ẹ̀san wa. àwa ń bẹ Ọlọ́run ọba fún ẹ̀yin ọmọ ìyá wa tẹ̀ máa ń bá wa ṣèkún lọ́wọ́ fún ètò wa àti fún àwọn nǹkan míì náà tá a bá gbé wa kí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó dákun kó má dùn yín ní ládàá tí Ọlọ́run ọba tó fi promise àwọn tí wọ́n bá ń ṣe dáadáa yìí. bákan náà a bẹ Ọlọ́run ọba fún yín à ń bẹ fáwa náà kó dákun kó jẹ́ pé ládàá tí ó bá fún wa yìí kó jó wúlò fún wa ilé ayé ń bíbà ẹ̀ ìgbà tá a bá tún wá kú tán náà kọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala kó tún wá san wá nípa bámbárí ládàá ìyẹn ẹ̀san olóore àbí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó rọrùn. So inshallah ta'ala ohun tí à ń wò gẹ́gẹ́ bí ohun tí rentage ń sọ ní àdúgbò bíbá ẹ̀ sìn à ń wo bóyá bí 350 sí 400 so náà ni nǹkan tí a fẹ́ ní bùkátà sí.
so a sì níbi kankan tá a fẹ́ sá lọ báyìí ní táìmù tá a wà yìí ju ọ̀dọ̀ ẹ̀yin ọmọ ìyá wa náà lọ so kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó túbọ̀ máa lo ẹnì kọ̀ọ̀kan wa náà ní sábàbí olóore kó máa lò wá sábàbí dáadáa fún àwọn èèyàn so kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó wá má dùn wá ní ládàá rẹ̀ so àwa tí a bá fẹ́ bá wa dá sí inú àwa tí a ti mọ̀ wá dáadáa náà tẹ́lẹ̀ náà tán jẹ́ àwọn bàbá wa àtàwọn ìyá wa tó yẹ kí wọ́n máa ń sábà bá wa dá sí ètò wa so àwa míì ti ní àkáǹtì wa lọ́wọ́ already tó ti yẹn sìn so but fún àwa tá a bá tì ní náà so fún gbogbo àwa tá a máa ń bá wa dá sí àtàwa tí àwa náà láníyàn dáadáa pa fẹ́ dá sí bóyá àti ìdásí rí àwa náà sì fẹ́ bá wa dá sí ni so kádàkùn kí a bá wa fi nǹkan tó jọjú dáadáa síbẹ̀ so that a rí pé táìmù tí a ní ààyè ìsìn á ló kéré gan ogun tó kù ń sìn kò wọ 10 days mọ́ so end of this year a dẹ̀ ti wà ní 22 bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹn báyìí sí 22 àbí 22 so ní ìtò ń túmọ̀ sí pé kò wọ 10 days mọ́ bọ̀kásá ní bóyá bíi 10 days tó kọ́nà Allah subhanahu wa ta'ala kò ṣe ní rọrùn fún wa kó mọ́ dà wá láàmú so àkáǹtì tí a bá wa fi sí àwọn tá a bá fẹ́ ṣèkún lọ́wọ́ fún wa òun náà ni à ń wò ní òkè yẹn òun náà ni 1381505724 that is Access Bank so àwa míì náà ti ní àkáǹtì yẹn tẹ́lẹ̀ so tàbá sì rí nínú àwọn ìyá wa tán lè wò pé òkè mi tiẹ̀ mo gbé gbogbo ẹ̀ inú wa máa dùn kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kó bá wa san yín lẹ́san olóore so inshallah ta'ala àwa tá a bá fẹ́ bá wa dá sí àkáǹtì náà ni à ń wò ní òkè yẹn 1381505724 so inshallah ta'ala a tún máa update wa but kó tó di pa máa parí programu tọ́lọ́mọ bá tún ní ká láǹfààní àti tún mẹ́nuba inshallah a ṣe kí ọlọ́mọ bá kó ṣe rọrùn fún wa barakallahu fikum wa jazakumullahu khayra bi'idhnillahi ta'ala èèyàn wọ̀nyá mi ní islam eléyìí tí a fi bára wa sọ̀rọ̀ lénìí ẹ jẹ́ ká máa lọ síbẹ̀ so tí àwa náà bá ń wo àkọlé yẹn a ní Hajj Imran àti ọmọ Kiriyo Olodo yẹn ọmọ Kiriyo tó gbé ọ̀rọ̀ wọn a rí pé ọ̀rọ̀ tí Hajj Imran sọ alhamdulillahi walillahi alhamd àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ìyá wọ́n ti sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ àwa náà sọ tiwa náà nípa tó ní í ṣe pẹ̀lú àwọn claims eléyìí tí wọ́n jáde tí wọ́n wá claim yẹn so tó dẹ̀ ń yé wa dáadáa tí wọ́n sọ pé ń tó dẹ̀ ìgbà tí kìíní ìdẹ́ bẹ̀rẹ̀ 1990 ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán kàn sáà sọ gbogbo tí wọ́n ń rí ẹ̀wọ̀n ẹ̀yà mi ní Islam ìròrí iṣẹ́ ẹ má jẹ́ kí n tí ì lọ bẹ̀ so ẹ jẹ́ kí n kọ́kọ́ fi títí wọn yẹn sẹ́gbẹ̀ẹ́ kan náà ẹ jẹ́ kí n padà wá kó yẹn jẹ́ àbọ̀ wá bá bẹ́ẹ̀ jẹ́ ká kọ́kọ́ lọ síbi ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́bọ yẹn wọ́n máa ń ṣe yàmàyàmà kan a dẹ̀ fẹ́ kí àwa tá a jọmọ ìyá àwa tá a jẹ́ mùsùlùmí a ní láti wà very wise ká wise dáadáa ká dẹ̀ farabalẹ̀ máa ṣe mùtábà ẹni tí àwọn tí wọ́n jẹ́ àwọn àfẹ́sìn ń sọ so ti yẹn sìn lẹ́yìn wá gbà yẹn ká máa ṣe ká ní bọ́ọ̀dì náà ká ní ìwòye sí wa kó jìn gan lórí ọ̀rọ̀ táwọn ọmọ ẹlẹ́bọ bá ń sọ ẹ̀wọ̀n ẹ̀wà ní Islam nínú tó wà advisable jù ó ní àwọn tá a bá ti rí pọ́n gbádùn tí wọ́n dúró déédéé ká gbìyànjú láti jìnnà sí ìmọ̀ gbọ́rọ̀ wọn wallahi alazim eléyìí gangan ní ìwòsàn òun gangan ní òun ní ìwòsàn tó lágbára jù tí ọmọ ẹ̀dá ènìyàn especially mùsùlùmí especially èèyàn tó lọ́n tún ṣàánú tó ní kóun náà gbọ́ ẹ̀sìn yé tó náà mọ̀ pé ẹni tá a fi ń lò gbésí ayé wa òun náà ní kí lọ́lọ́wọ́ bá sọ kí lànàbì sọ sallallahu alayhi wa sallam òun náà níbo làwọn ẹni síwájú wa ṣe gbọ́ yé sí àwọn abẹ́ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fún gbogbo ẹ̀yàn ọmọ ìyá wa kọ́lọ́wọ́ bá kó dákun ibi tó bá kù sí inú ọ̀rọ̀ ẹ̀sìn táwa náà rí pa kù síbẹ̀ kọ́lọ́wọ́ kó dákun kó bá wa ṣàtúnṣe yín kó ṣàtúnṣe àwa náà kó ṣàtúnṣe èmi náà tí mò ń sọ̀rọ̀ ibi tó a kù sí táwa náà wo pé ibi ìdẹ́kù díẹ̀ káàtó kọ́lọ́wọ́ bá kó dákun kó ṣàtúnṣe wa kó wá jẹ́ kí in tó jẹ́ kókó tó yẹ ká máa ṣe níbi táwọn òpó kù díẹ̀ káàtó yẹn kó jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti máa ṣe so ẹ̀yàn maya mi ní Islam wallahi alazim best option téèyàn ní nígbà tá a bá ti rí pàdánwò bá dé báyìí òun náà nípa àwọn tá a bá ti rí pọ́n gbádùn tán dúró déédéé especially àwọn tán jáwọn ọ̀tọ̀ Ọlọ́run ká gbìyànjú láti máa lọ mọ́ tẹ́tí sí viruses tí wọ́n bá ń ṣe kíni tí wọ́n bá ń spread torí pé ìmáa lọ tẹ́tí sí wọn yẹn nínú ẹ̀ ní ṣètọ́ni tí máa ń ṣe kíni ló ti máa ń mú ẹlòmíì àwọn ọ̀pọ̀lọpọ̀ lẹ́nìí tó jẹ́ pé ẹ̀ ń rí tán sọ pé àwọn òṣè Islam mọ́ pé àwọn pẹ̀lú gbogbo táwọn ti à ń gbọ́n sí ẹlòmíì àkọ́kọ́ náà àìdúró déédéé ń bẹ lára àwọn ọ̀rẹ́dì náà tẹ́lẹ̀ o
bọ́ ẹlòmíì wà tó jẹ́ pé nínú tó wá kó bẹ́ẹ̀ lòmíì jùlọ òun náà ni ìlọ́mọ gbọ́ fáírọ́ọ̀sì tí wọ́n ṣe kíni tí wọ́n fọ̀ mí ti jáde lẹ́nu wọn yẹn ìyẹn ọmọ ẹlẹ́bọ yẹn àbáwọn ọmọ kiriyó yẹn àbáwọn ọmọ onísúfì yẹn náà táwọn gbọ́ ẹ̀sìn yé. So torí ẹ̀ ló jẹ́ pé ká gbìyànjú ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ní ya ayyuhal ladhina amanu ittaqullaha wa kunu ma'as sadiqin. Ọlọ́run ní mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha ẹ páyà Ọlọ́run ọba àṣẹ nìyẹn látọ̀dọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wa tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò fi nǹkan yìí bá èèyàn ṣeré òun náà ní ìpáyà rẹ̀. Ẹ rí i pé gbogbo ohun tọ́lọ́run ọba máa ń pa wá láṣẹ tí ó bá wa padà parí ọ̀rọ̀ yẹn yóò so ìpáyà Ọlọ́run ọba wọn náà ni. Ọlọ́run ní kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Ẹ rí i pé takuwa yẹn náà ni Ọlọ́run ọba sọ ń bẹ̀. Sọ Ọlọ́run ọba nídìí takuwa ìpáyà Ọlọ́run ọba wa tá a bá fi ń ṣe nǹkan. Inú takuwa yìí náà ló máa ń rọ̀ máa ń tà ń pè ní al-ikhlas sincerity pẹ̀lú Ọlọ́run ọba lórí gbogbo tá a bá fẹ́ ṣe níjọsìn wa. Ọlọ́run ọba ní pé lẹ́yìn ìgbà tó wá fún wa ní àṣẹ aláwọ̀kọ́ tó wá sọ ẹlẹ́ẹ̀kejì tó wà very very important máa ń ní wa kunu ma'as sadiqin ẹ máa bẹ pẹ̀lú àwọn ẹni òdodo àwọn ẹni ire. Torí pé téèyàn bá ti lọ ń fara pé àwọn tán gbádùn tó ti lọ ń bá wọn yàbó tí lọ ń gbọ́ tán sọ automatically viruses wọn máa ṣe kí ni o yóò padà máa sún mára tèèyàn náà díẹ̀. Oníṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallama ó ní ash-shaytan ó ní ṣètọ́ni táwọn wò yẹn ó ní yajri min ibni Adam min bani Adam ó ń rìn káàkiri ó máa ń sakuléètì káàkiri ara ọmọ ẹ̀dá Ádámà ní majra dam gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ náà ṣe máa ń sakuléètì káàkiri yẹn. Torí ẹ̀ ló fi jẹ́ pé oníkálukú wa eléyìí tá a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ yìí lẹ́yìn announcement tá a make nasiha ìyẹn ni pé ìbánisọ̀rọ̀ Ọlọ́run bá òun la kọ́kọ́ fi gba wájú. Torí pé kí ló fa èèyàn ọmọ ìyá mi nínú Islam tíyẹn bá ti lọ ń tẹ́tí sáwọn tán gbádùn èèyàn máa ní pọ́blẹ́mù díẹ̀. Ṣé rí pọ́blẹ́mù wa kò ní tí ì jáde téèyàn ò bá rọra wa èèyàn máa kó fáírọ́ọ̀sì yẹn díẹ̀ kò dẹ̀ ní mọ̀ ó di ìgbà tó bá padà dé stage kan kíní yẹn ó máa ní tàfírù lára rẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ lórí ìròrí rẹ̀. Ńgbà tó mẹ́lẹ́ bọ́ bá jáde tó ní ṣe Kùránì yẹn kíní kan ni ìwọ lè wò ó sì ló ń sọ lé ní fine bọ̀ tó bá padà yá kíní yẹn ó lè ṣètọ́ ni máa gbé wá sórí yàn kíní yẹn ó máa ríngì létí ẹ̀ díẹ̀ nínú ọpọlọ díẹ̀ débi pé ó lè padà kó báyàn wallahi alazim hatta èèyàn tó gé àfa onímọ̀ ó lè kó bá tí ò bá máa dúró pẹ̀lú àwọn ẹni rẹ̀. So kọ́lọ́ọ̀bá kó ṣe dáadáa fún wa ẹ̀wọ̀n ẹ̀yà mi ní Islam ẹ jẹ́ ká gbìyànjú láti kọ́kọ́ rí pàǹbẹ̀ pẹ̀lú àwọn ẹni rẹ̀. So now tó bá wá rí bẹ́ẹ̀ yẹn káwọn máa tún máa lọ tẹ́tí sí ọ̀rọ̀ àwọn àgbákò ẹ̀dá àwọn aláìní kan ṣe àdínì àwọn ọ̀tá Ọlọ́run ọba ó clear bí. So ká máa rìn pẹ̀lú ká máa make sure pé tá a máa gbọ́ ohun tí ó máa ṣe wá láǹfààní ni kó má jẹ́ pé àwọn tí ó jẹ́ pé àwọn lọ́mọ da fáírọ́ọ̀sì sí wa ní ọpọlọ. Náà ẹ̀yọ́ ẹ̀yà mi ní Islam wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh kí ìkẹ́ Ọlọ́run àtọ́lọ́ Ọlọ́run ọba àtàánú rẹ̀ àti ìdẹ̀ra rẹ̀ kó máa bẹ pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́tí ń darapọ̀ mọ́ wa àti àwa tá a padà máa darapọ̀ náà àwa rọ̀ wá ẹ dákun ẹ bá wa share program náà so káwọn èèyàn lè ṣàǹfààní níbẹ̀ ìyẹn la wà after jù káwọn èèyàn ṣàǹfààní. Oníṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní la an yahdiya Allahu bika rajulan wahida khairul laka min humuri ni'am. Ẹ̀wọ̀n ìyá mi ní Islam mi ò ní tú àdísì ilé ní torí pé gbogbo ìgbà náà láwùjọ máa ń kà á náà tẹ́lẹ̀ ó yẹ kẹ́yìn náà ti mọ̀ túmọ̀ rẹ̀ èso ti yé sí ayọ̀ sòtọ́lọ́ bàbá lù ẹ̀yin náà sábà bíi dáadáa tẹ́ ẹ ṣí ẹ̀rẹ̀ fẹ́yàn kan tọ́lọ́ wá ní káwọn náà jàǹfààní nínú tá a bá sọ àwa náà kú oríire náà nù kọ́lọ́ ọba kó san wá ní ẹ̀san olóore kó má dùn wá ńlá dáa tá à ń ṣe ẹni tá a kàn ní ìdìde àbọ̀rọ̀ wà very very sincere lórí ní tá a bá ń ṣe tó ti yé sí so torí pé ikhlas òun gangan ló wà most important nínú gbogbo tá à ń ṣe torí pé gbogbo táwa ṣe yìí àwa ń ṣe láti fi rí ìyọ́nú Ọlọ́run ọba láti fi rójú rere Ọlọ́run ọba ni kì í ṣe pé bóyá à ń ṣe ní káwọn èèyàn lè mọ̀ wá kì í ṣe pé bóyá à ń ṣe káwọn èèyàn lè mọ̀ pa àmọ̀rọ̀ sọ kì í ṣe pé bóyá à ń ṣe káwọn èèyàn lè mọ̀ fún wa ní nǹkan kì í ṣe pé bóyá à ń ṣe bóyá káwọn èèyàn lè mọ̀ gbọ́ wa
àbí kẹ́yìn wọn ni mo wò pé ọ̀gbẹ́ni ibùdó láfárí yẹn ó mọ̀rọ̀ sọ gan ìyẹn kọ́ la torí ẹ̀ ṣe dẹ́yìn tẹ́jọ́ mọ̀ ya wa náà tẹ́yìn náà ń gbọ́ wá sí tẹ́yìn gbọ́n tá à ń sọ tẹ́yìn náà dẹ́ ń ṣí ẹ̀rẹ̀ yìí kéde pé torí tẹ́yìn náà fi ń gbọ́ ni pé ń gbádùn àfa yẹn bó ti máa ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ̀ pé òdodo tá à ń gbọ́ gangan òun ní ká mọ̀ ṣe kí ni òun ní ká mọ̀ wọ after so kọ́lọ̀ bá kó sànù wa ẹ má jẹ́ kí ẹjọ́ wa kó pọ̀ jù nàṣíhà náà ò ní pọ̀ jù díẹ̀ yẹn náà làwọn sọ fúnra wa kọ́lọ̀ bá kó ṣe rọrùn náà Yorùbá ní àbọ̀ ọ̀rọ̀ là sọ fọmọlúàbí tó bá ti dénú rẹ̀ yóò di odidi náà ẹ wá jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ tí ọmọ ẹlẹ́bọ yìí sọ kó tó di pa á lọ sọ́dọ̀ Hajj Imran ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọ kẹ́mi àti yín kájọ máa gbé sínú làákàyè wa pé ṣé ọ̀rọ̀ lélẹ́yìn sọ àbí ó kàn wó pé kó ń sàmọ́ jáde sórí íńtánẹ́ẹ̀tì kó sàmọ́ rí àwáwí kan tí ó mọ̀ wí káàkiri asáfẹ́ fi gbogbo ọ̀nà asáfẹ́ fi gbógun ti Islam wọ́n máa jáde ńgbà míì èmi ò mọ̀ sọ̀rọ̀ jáde lẹ́nu gan ọ̀rọ̀ yóò mọ̀ against ẹ̀ yóò dẹ̀ tún mọ̀ sọ kọ́lọ́ba kó sànù wa ẹ jẹ́ ká gbọ́n tọmọ ẹlẹ́bọ yẹn sọ. Paso at 40 years on stage fídíò yẹn ni mò ń wò. Okay. wọ́n wá ṣe alábàápàdé fídíò bàbá wa Kọ̀lìntì Àyìnlá kébé Kwara kọ́lọ́run járí bàbá yìí pẹ́ ibi tí wọ́n ti ń súre fún lọ́dà wa Wàsíù Àlàbí Pasuma ẹ̀jẹ̀ àjọ gbọ́ bí wọ́n ṣe súre fún brọ́dà yìí. ó gbìyànjú ó kú àfọmọnìyàn ṣe ó kú ọrùn ohun náà ò ní bàjẹ́ ohun náà ò ní bàjẹ́ owó kó o bá ṣe wú ló máa dùn máyé létí bó o bá ṣe ń sọ ló máa dùn máyé létí o ò ní dàlúwọlẹ̀ mọ́ o ò ní dàlúwọlẹ̀ lọ́la àmì àgálú amúnidẹ́lùdá òde rí o. ẹgbọ́n èèyàn wọn ìyá mi ní Islam o inshallah ta'ala á padà mọ kọ́mẹ́ǹtì dáadáa nígbà tí bàbá kébé ń Kwara ṣé bá ti máa ń pe bàbá náà nù Kọ̀lìntì Àyìnlá aláàlú stan mi ní gbé yín débẹ̀ àṣàbọ̀dá ń bẹ́ fast ẹ má jẹ́ gbé yín débẹ̀ tí bá lọ gbé yín débẹ̀ ń sìn mo ti já yín sí nìyẹn mi ní gbé yín débẹ̀ so bàbá kébé ń Kwara bàbá Kọ̀lìntì Àyìnlá ọ̀nà wọn ń ṣàdúrà ńgbà tí wọ́n ń ṣàdúrà fún Pasuma ẹ̀wọ̀n kó lónìí náà náà méjèèjì wọ́n ń ṣàdúrà fún Pasuma wọn ní ọlá àyàn àgálù bẹ́ẹ̀ rí nǹkan báyìí ọlá kí ni o ọlá àyàn àgálù tí máa ń gbé ní délùú téyàn ò dé rí bẹ́ẹ̀ rí nǹkan báyìí ẹ̀rọ ìyá mi ní Islam kí ló ń pè láyàn àgálù sọ́sà ni àbí èèyàn àbí ìlú àbí gígan ni àyàn àgálù Kọ̀lìntì Àyìnlá ní ọlá àyàn àgálù ìyẹn gangan ni pọ́ìntì tí ọmọ ẹlẹ́bọ yẹn fẹ́ fàyọ bóyá jẹ́ ká máa gbọ́rọ̀ yẹn lọ ká kó tó di pa bọ́ síbi kọ́mẹ́ǹtì tiẹ̀ gangan ẹ jẹ́ àmọ́ gbọ́rọ̀. o ní dàlúwọlẹ̀ ó gbìyànjú ọmọ ilé ní o ẹni tí yóò bá dùn mọ́ ọlọ́run nìkan ló lè sọ̀rọ̀ yìí ẹni tí yóò bá dùn mọ́ ọlọ́run nìkan ló lè sọ ìgbẹ̀yìn ẹ̀ náà ló fi kọ́ lórí pé àlàbí ọjọ́ yẹn máa rí ó bá dùn mọ́ bọ́lá ní tí wọ́n ti rò pé kí ni kí ni kò lè bá wọn gẹ́ni ọ̀nà ló padà òun ni gbogbo ayé fọwọ́ fọ́ra pé ọmọ wa ní ẹ̀lájú ó ṣe wọ́n kúrò wàhálà èèyàn pẹ̀tẹ́ lẹ́yìn eléyìí tó fi lè mú àwọn àgbààgbà méjì náà fi jókòó lórí nǹkan tó ń ṣe yìí àkọlé oore ló tó máa ń lẹ́gbẹ̀ẹ́ ó kọ́ tó rí wọ̀ sí. ṣe gbọ́ bí bàbá ṣe súre bàbá wa Kọ̀lìntì Àyìnlá kébé Kwara ẹ gbọ́ bó ṣe súre fún bọ́dà wa Wàsíù Àlàbí Pasuma ẹ wọ́n gbọ́ ó súre fún wọn gẹ́gẹ́ bí ìlànà ẹsẹ̀ tó ń ṣe tó bá jẹ́ pé ìwọ́n ní kẹ́ súre fún yẹn sìn
ọlọ́run wọlá Kaaba ọlọ́run wọlá Medina ọlọ́run wọlá Safa àti Marwa ọlọ́run wọlá Kùránì ẹ̀ sì mọ́ sọ pé ọlọ́run wọlá àdìsí náà ọlọ́run wọlá Muhammadu ọlọ́run wọlá ìyá yín Kàdíjà rádaràda ẹ wo bíbá. nǹkan dá ẹ láàmú àwọn kan náà sórí gbogbo eléyìí tó ń kà yẹn nílànà súnà gan àwọn èèlò gbogbo yẹn fi ṣàdúà pé ọlọ́run wọlá Kaaba àwọn èèlò yẹn ọlọ́run wọlá ànábì àìlò yẹn èyí ò tọ́ súnà ànábì ọlọ́run wọlá ànábì báwo ọlọ́run wọlá Kaaba báwo ọlọ́run wọlá àyà Kọ̀díjà báwo àwọn èsì yẹn tó ti yẹn sìn ó ní method táwa mùsùlùmí máa fi ń ṣàdúà àwọn tí ẹ̀sìn òye tí wọ́n já wọn oníbídà àwọn náà máa ń sábà lo àwọn method yẹn ni wọ́n máa ṣe kí ni o wọ́n máa ṣe tàwásùlù pẹ̀lú kí ni o pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run ọba wàá máa ṣe tàwásùlù nígbà tó bá yẹ pé a fẹ́ bẹ lọ́run ọba a máa ṣe tàwásùlù pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú orúkọ rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níta máa fi ṣe tàwásùlù nìyẹn ó clear bí so but ká máa ṣe tàwásùlù pẹ̀lú pé ọlọ́run wọlá ànábì àwa alùsùnà aljamaa àlọ pẹ̀lú yẹn àṣìbá ó clear bí ẹ̀yàn ọmọ ìyá mi ní Islam báwọn tí wọ́n jẹ́ òní bídà àwọn náà máa mú àwọn ìrújú kọ̀ọ̀kan wá ń gbà mí wọ́n lè ní afọ́jú kan lọ bá ànábì inú àdìsí ìrújú náà máa ń mú wá nìyẹn o wọ́n á láfọ́jú kan lọ bá ànábì sallallahu alaihi wasallam nígbà tó wá lọ bá ó wá ní káànábì bẹ́ lọ́hùn fóun ojú òun fẹ́ rí náà ẹ̀yàn ọmọ ìyá mi ní Islam kẹ́límọ̀ tí wọ́n sọ yẹn só ti clear gbogbo ìrújú táwọn oníbídíà fẹ́ mú wá àbí ò clear rẹ̀ ó clear rẹ̀ náà àwa ń sì á máa sọ pé ìwọ náà wọlá ànábì bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ọmọ ìyá mi ní Islam afọ́jú yẹn wá fẹ́ rí náà ó wá lọ bá ànábì ṣé àwa ní entitled sí ká sọ pé Ọlọ́run wọlá ànábì jù ni àbẹ́yàn tó wà láyé ànábì gangan ta ló entitled sí Ọlọ́run wọlá ànábì jù láàárín àwa méjèèjì àwọn sábẹ́ nìyàwó táwọn bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run bá wà lọ bá ànábì pé bá wa bẹ lọ́hùn yes súnà ànábì gangan nìyẹn ń táwa bá lọ́wọ́ ẹ̀ ní ìsíwájú tiwa nìyẹn ìwọ Ọlọ́run wọlá ànábì àwọn èyí sọ pé Ọlọ́run wọlá ànábì wọ́n lọ bá ànábì pé ànábì bá wa bẹ lọ́hùn. ẹ tí gbọ́ yé àbí ó ti yé wa àwọn tó jẹ́ sàábì ànábì á lọ bá ànábì ní pé nǹkan báyìí ń ṣe wá ìwọ Ọlọ́run dákun bá wa bẹ lọ́hùn àìwá ànábì dákun bá wa bẹ lọ́hùn so method táwa máa fi ṣe kí ni táwa máa fi bẹ lọ́hùn nù so okay fine àwọn ní ọ̀tán jẹ́ àwọn alùbídà táwọn ní Ọlọ́run wọlá Safa àti Marwa wọlá omi Zemzem ìwọ Ọlọ́run dákun wọlá títì tó lọ sí Mọ̀dínà ìwọ Ọlọ́run dákun wọlá ẹ̀yìn ìkùlé tó jáde lẹ́yìn Kaaba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí tó ní fídíò lè fi a lè ní ìwọ Ọlọ́run dákun wọlá bàbá wa tó jẹ́ wàlẹ́ ayé yìí kò sí especially onísúfì kò sí náà lè fi bẹ́ẹ̀ lọ a lè ní pé ìwọ Ọlọ́run bá dákun wọlá pé bàbá wa Ádámù náà ọkọ̀ wé láwàní nílẹ̀ Yorùbá yìí ìwọ Ọlọ́run dákun ṣe ń tàn fẹ́ nírọ̀rùn fún wa àwọn oníbídíà wọ́n wọ́ sí débi pé nílẹ̀ Yorùbá yìí àwọn oríṣiríṣi yamayama tó ń ṣe náà ló fún àwọn ọmọ ẹlẹ́bọ̀ ẹ̀ míì fi ń jáde tí wọ́n fi ń against àwa mùsùlùmí sìn gbogbo mọ́ọ̀sì náà fi ń jáde rádàràdà táwọn oníbídíà àwọn aláìní kan ṣe àdínì tá ń ṣe náà fi wá ṣe kíni náà ọmọ ẹlẹ́bọ̀ yẹn padà wá ń bọ̀ tá tó fi ń against wa ẹ̀yẹ́ gbogbo wọn ń kó àdìsí jáde wọn kó àdìsí jáde kẹ́ ẹ wo kìnìkan tó wà nù àdìsí yìí ẹ wo kìnìkan tó wà nù àdìsí yìí ọlọ́run dẹ̀rẹ̀dẹ̀ jákujàku ìranù táwọn ọmọ oníbídíà alẹ́ Yorùbá wa ń bíbá ẹ̀ tán ṣe òun náà ló fà á táwọn ẹ̀ náà fi padà jáde tán fi ṣe òsì tán ṣe ẹ mọ́jọ́ yà yín lẹ́nu rárá o ẹgbẹ́ sáwọn oníbídíà náà tún wá láàdísì níwọ̀n akọ́ náà ní àdísì bọ́ọ̀lá náà dẹ̀rẹ̀dẹ̀ táwọn náà ti ń ṣe lórí àdísì tẹ́lẹ̀ ìyẹn ló fà á gbogbo àwọn òsì àwọn àìní àwọn òdo tán fi ń bá gbèsè ayé ara wọn lò tánà wọn against sàlàfíyà ìyẹn làwọn yẹn náà padà rí náà pé okay yes ó yẹ jẹ́ ká lo ẹgbẹ́ ibi tẹ́ ń lò ń gbà yẹn ẹjẹ́ àwọn náà gbàbẹ̀ yẹn wọlé bó jẹ́ pé ìwà gbàbẹ̀ wọlé náà kò jẹ́ àwa táwa dúró lórí kí l'Ọlọ́run sọ kí l'Ànábì sọ torí pé alùsùnà wal jamaa ẹ̀yàn wọ̀nyá mi ní Islam
àwọn náà máa ń mọ ànábì jù sallallahu alayhi wa sallam. alùsùnà aljamaa ni máa ń mọ ọlọ́run jù. ìranù ní gbogbo tẹ́ máa ń rí táwọn oníṣúfì ṣe wọ́n máa ní ẹ̀ táwọn bá ṣe kinní kan àwọn ti máa wà sọ́là àwọn ti máa wù síkì àti gbogbo náà dáradára tá máa ń sọ yẹn. àti kinní kan ti wá dé kinní kan tẹ́síkíyà àbí sáà tiẹ̀ mọ́ bá sáà ti máa ń pè jáde. so àwọn tí wọ́n máa ń mọ ànábì jù làwọn tí wọ́n jẹ́ alùsùnà aljamaa. kí ló fọ ẹ̀yìn wọn ẹ̀yà minú Islam torí pé gbogbo step kọ̀ọ̀kan tó bá fẹ́ gbé ìgbésí ayé tiwọn a máa ń wò pé bó la ànábì ṣe gbé káwa náà tó gbé. ibi tá a fẹ́ lọ yìí kí lọ́lọ́run bá sọ níbẹ̀ pé lílọ rẹ̀ kí ni tọ́lọ́run sọ ń pa lílọ yẹn. òkè kí ni tá ànábì sallallahu alaihi wasallam kí ló sọ nípa ibi tá a fẹ́ lọ yìí. àwọn alùsùn náà ó kọ́kọ́ ṣèwádìí náà pé ǹjẹ́ àrí tọ́lọ́run sọ nípa tá a fẹ́ ṣe ǹjẹ́ àrí tá ànábì sọ ẹ̀yọ́ mọ̀ ẹ̀yà mi nù Islam wọ́n máa mọ ọlọ́run ju àwọn yòókù làbọ̀n nímọ̀ wọn jùlọ wọ́n á mọ̀ náà wọ́n máa mọ ànábì ju gbogbo àwọn yòókù làbọ̀n nímọ̀ wọ́n máa mọ̀. so ìyẹn clear ẹ̀yọ́ mọ̀ ẹ̀yà mi nù Islam. so even gbogbo àwọn tí wọ́n á jáwọ́ ní fídíò yẹn gbogbo ìranù tí wọ́n á jáde tí wọ́n á ṣe kò sí ìmọ̀ kan tí wọ́n fi ń bá kí n tí wọ́n sọ ọ́ ẹ̀ pé tá a bá wò náà ni. tí bí bàbá Felix Nola àìmọye gbogbo oríṣiríṣi ń tán sọ kalẹ̀ èwo gangan ló bá mọ̀ lọ́nbẹ̀ kò mí ò rí èyí tó bá mọ̀ lọ náà kò sí èyí tó bá mọ̀ lọ gbogbo wọn tí wọ́n náà wọ́n tò sí wọn lẹ́yìn ìdájọ́ ń ṣe yánmayàmá yẹn àwọn yẹn bóyá ìtẹ̀lé afọ́jú àbí ìfẹ́ àfẹ́sódì àti òdo tó ń bẹ ń gbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àbí ìfẹ́ ẹnu tó ń bẹ ń gbésí ayé ẹlòmíì náà látara pé ń tẹ́ ẹ̀ against àwọn ẹni yìí fún orí ń tà wà làwọn náà wà tẹ́ ẹ bá dẹ̀ ti lè rí bí against ń tán ṣe yìí táwa náà bá ilé gbà pé bẹ́ẹ̀ ṣe ń sọ ìbò ṣe rí nìyẹn kòkó ọbẹ̀ tiwa náà lè blọ́ọ̀kù bákan ń tó fà á tọ́pọ̀lọpọ̀ náà fi ń ṣe gbogbo yàmàyàmá tán ṣe nìyẹn wàhálà kìí ṣe ìmọ̀ ni wọ́n fi ń takò ọ̀pọ̀lọpọ̀ ń tán takò. tó ti yẹn sì ok fine àwọn tí wọ́n jẹ́ wá já àwọn ọmọ ẹlẹ́bọ yẹn wọ́n wá jáde àwọn ṣe yàmàyàmá ń sìn so àlùmọ́ọ́mú ká mọ̀ lọ jìnnà níbi tá a ti lọ náà ni pé ó ní àwọn sọ pé ọlọ́run wọlá Káàbà ọlọ́run wọlá kinní kan so yìí ò sí nínú ìlànà sunna tá a bá fẹ́ bẹ lọ́hùn ọba ẹ̀wọ̀n ẹ̀yà mi nínú Islam nínú tá a máa fi ń bẹ lọ́hùn òun náà ní iṣẹ́ dáadáa tá a bá ṣe so bá a ṣe ń pera wa ṣíṣe olóore yìí ẹnu iṣẹ́ dáadáa táwa náà ń ṣe ẹ lè fi bẹ lọ́hùn ọba tẹ bá ní bùkátà tẹ fẹ́ gbọ́ kẹ́kàn bẹ lọ́hùn pé ìwọ Ọlọ́run dákun wọlá pé ńgbà tí àwọn báyìí tán náà wọ́n nídìí nǹkan báyìí èmi náà ṣe ìgbìyànjú bọ́lọ́run bá bó ìwọ Ọlọ́run ṣe fún mi ní kápá mọ́ èmi náà rí i pé mo participate ńbẹ̀ àbí ńgbà tí lágbájá wà nù ṣòro ìwọ Ọlọ́run bá wọlá pé ìṣòro tí lágbájá wá gbé bá mi mo gbìyànjú bágbára mi ṣe ká a mọ́ mo sì yọ kúrò nínú ìṣòro yẹn nítorí tìwọ Ọlọ́run ọba wọlọ́run dákun wọlá pé mi ò ṣe nǹkan ìmọ̀ gbọ́ dáadáa iṣẹ́ olóore tó ṣe ló fi ń ṣe tàwásùlù wọlọ́run wọlá pé mi ò ṣe nǹkan yìí nítorí nǹkan mi ju torí ìwọ Ọlọ́run ọba lọ dákun bá ń gbọ́ bùkátà bá ń búyà bùkátà mi báyìí dákun bá ń ṣe nǹkan báyìí tí mo fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú mẹ́sọ̀dù táwọn máa fi ń bẹ lọ́hùn nù so káàní ìwọ Ọlọ́run wọlá Káàbà ìwọ Ọlọ́run wọlá omi Zemzem ìwọ Ọlọ́run dákun wọlá títì tá à ń gbẹ tá à ń rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí táwọn onífídíò fi bẹ lọ so ìwọ ọmọ ẹlẹ́bọ yìí àkọ́kọ́ ná mẹ́sọ̀dù tó ń sọ yẹn gan ó kọ́ kálàfà ń táwa mọ̀ nínú ẹ̀sìn so ẹlẹ́ẹ̀kejì wá ni pé tábà tiẹ̀ wá ń lò gan ok kí wọ́n á ní rádaràdá tó ló wà ń bẹ̀ ẹ̀wọ̀n ìyá mi ẹ̀yà ọjà gbọ́. bá a ṣe súre wọ́n súre fún brọ́dà wa Wasiu Ayinde Wasiu Alabi Pasuma wọ́n súre fún wọn gẹ́gẹ́ bí ìlànà ẹsẹ̀ tó ń ṣe. ẹgbẹ́ ẹ̀wọ̀n ìyá mi ní Islam ó wá ní mẹ́sọ̀dù tí Kọ̀lìntì Àyìnlá tí wọ́n lò yẹn tí wọ́n ní Ọlọ́run pé ọlá àyàn àgálù tí máa ń ṣe kinní kan tí ń ṣe kinní kan ẹ dákun ẹ̀wọ̀n ìyá mi ní Islam àyàn àgálù yẹn kí ni o fẹ́ fi differentiate àyàn àgálù pẹ̀lú pé bóyá èèyàn tiẹ̀ ń lo nǹkan míì náà àsúnmí pé wò tiẹ̀ gba ìwò ìṣe mùsùlùmí tiẹ̀ kèfèrí ni ẹ́ ọmọ àjẹbọ ni ẹ́ àti gbọ́ ok kí ló tún wá dé tó fi jẹ́ pé àwa mùsùlùmí ti wá nu ìlànà títí wa ò ní pàwá àwa gba gbogbo àwọn tó jẹ́ kí ni o tó jẹ́ àwọn mùkọ̀dásátì tiwa àwa gbà
bó ti yẹ pé wéè táwọn yẹn fi ń bẹ lọ́hùn yẹn a sọ pé kì í ṣe wéè táwa ń lò tó ti yé ń sìn kì í ṣe wéè tá a bá but àwa sì gba àwọn nǹkan ẹgbẹ́ mùkọ̀dá sáàtì tiwa ni wọ́n. ìyá Khadija radiyallahu anha ìyá tiwa ni ìyá tèmi ni. لأن الله سبحانه وتعالى يقول في كتابه العزيز يقول الله سبحانه وتعالى صنو تيراري على كون لوني وني وأزواجه أمهات المؤمنين وأزواجه يعني أزواج النبي صلى الله عليه وسلم يعني أزواج محمد صلى الله عليه وسلم أمهات المؤمنين àti pé àwọn ìyàwó Ànábì tẹ́ ń wò yẹn o ìyá ni wọ́n jẹ́ sáwọn olùgbàgbọ́ òdodo. So èèyàn tó bá jẹ́ mùmínì tó bá jẹ́ mùsùlùmí òdodo ó bọ̀rọ̀ gbà pé ìyá rẹ̀ làwọn ìyàwó Ànábì. Gbogbo ibi náà bá wò ó lè fi sí gbogbo ibi tí àti kíní àti kejì àti kẹta àti kẹrin àti karùn títí débi tí wọ́n dé ìyá rẹ̀ ni wọ́n. Ìwọ tó bá jẹ́ mùsùlùmí òdodo ni o wàhálà ìwọ tó bá jẹ́ pé aláìní kan ṣe àdínì ni ẹ o lè dẹ́ni tá a sọ yìí bọ̀bọ́ náà bá ṣe sọ nìyẹn. So Iran ìyàwó Khadija náà nú ẹni tó sì níyì lọ́dọ̀ wa ni ó jẹ́ pàwé fọlá àwọn ọbẹ̀ lọ́wọ́ pé ìwọ lọ́wọ́ wọlá ìyàwó Khadija. ìyá ẹni tó ṣe tó pọ̀ nínú Islam bọ̀ àwọn onífi ọlá ẹ̀dá yẹn ànífi bẹ lọ́hùn bí èsì pọ̀ ọlá Ọlọ́run ọba ńlá lò àbí ọlá iṣẹ́ tá a ṣe à bẹ lọ́wọ́ ọba pẹ̀lú iṣẹ́ tá a ṣe à fi ṣe tàwásùlù yẹn pé à fi ṣe àkàsọ̀ síwájú Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. ó dáa tó bá jẹ́ pé Islam wá ti aláwọ̀ wa ká máa lò ó pẹ̀lú ọ̀nà tí wọ́n fẹ́ ta kò yẹn sìn ọ̀nà títí wa táwa ń tọ̀ nìyẹn nàgbà tí wọ́n sọ́dẹ̀ ní ẹni mo tiẹ̀ tí wọ́n ń béèrè tó yẹ kí n máa béèrè ni. ẹlẹ́bọ̀ yìí sọ̀dẹ̀ tẹ́lẹ̀ ọ̀dẹ̀ lọ ẹlẹ́bọ̀ máa jẹ́ náà dídìrín àgọ̀. ok ìlànà tiwa nìyẹn náà ṣé wọ́n gọ̀ ni tó bá jẹ́ pé lànà tèmi nìyẹn tí mo gbà pé lànà tèmi nìyẹn òkè mo wá bẹ lọ́wọ́ bá bẹ́ẹ̀ òwá against tiwa torí pé o fẹ́ tako Islam. àwọn àpè ọláyìn àgálù oníyẹn dáa pé torí ìlànà sẹ́tàn ṣe òrìkọ́lọ́ mọ́jọ gọ̀kú abẹ́rẹ́ kaba tó yẹ kó o lè jáde kó máa ṣe yẹn mayàmá ẹ wẹ́ ó yẹ kó o jáde náà torí pé ẹlẹ́bọ ni ẹ ọ̀tá Ọlọ́run ọ̀tá Ànábì dẹ̀ ni ẹ. so Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala dẹ̀ ti yóò yé wa tẹ́lẹ̀ àwọn aláìmọ̀ kan àdínì tá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa àwọn náà máa ń takò àwa wọn aláwọ̀ àwọn wàhálà à ń bá àwọn ẹlẹ́bọ jà àwọn ọ̀dẹ̀ à ń sọ pé tọ́lọ́wọ́ bá sọ ń pa ẹlẹ́bọ rèé Ọlọ́run lọ́ta wa ni wọ́n Ọlọ́run náà lè nífẹ̀ẹ́ wa láéláé. tọ́lọ́wọ́ bá sọ ń pa Kiriyo rèé ó lọ́ta wa ni wọ́n ó ní wọn ó lọ́tọ̀ òun Ọlọ́run ni wọ́n èèyàn jákujàku ni wọ́n à lè nífẹ̀ẹ́ Ànábì wa èèyàn tí ò nífẹ̀ẹ́ Ànábì wa bó ló sì fẹ́ nífẹ̀ẹ́ àwa. so alhamdulillah gbogbo ń tà ń sọ náà bọ ẹ máa wo àbòsí ẹ wo bí tí àbòsí àwọn oníbi díà tó bóyá ní agbára tó lẹ̀ Yorùbá o ẹ gbogbo ń tà ń sọ ń gbà yẹn gbogbo ẹ ló wá jáde ń sìn wọn padà wá rí bí wọn rí àdáwà àwọn tí wọn jẹ́ Kiriyo àti ẹ ti ń rí náà tipẹ́ náà tẹ́lẹ̀ kò hide bọ̀ wọ́n ń ṣàbòsí bọ̀ náà àti wọ́n à ń rí tẹ̀m̀bẹ̀lẹ̀kun ọ̀tẹ̀ wọn lórí àwa mùsùlùmí báyìí sìn ó wá clear gangba táwọn ọmọ ẹlẹ́bọ jáde so àwọn rí hatred àwọn ọmọ ẹlẹ́bọ náà lórí àwa mùsùlùmí báyìí sìn ẹ̀mọ̀ ìyá mi ní Islam wá béèrè lọ́wọ́ rẹ̀ dáadáa àwọn kan tún wá jáde àwọn alábòsí wọ́n ní ẹ̀yin lẹ́jọ́ jáde tẹ́ ẹ̀ bá mọ sọ̀rọ̀ sí àwọn òòṣà wọn ọ̀dẹ̀ sáwà ń sọ̀rọ̀ sóòṣà wọn ni sáà ń sọ̀rọ̀ sóòṣà wọn kéèyàn máa ṣẹbọ èèwọ̀ ni béèyàn bá ṣẹbọ yóò wọ náà Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ wàhálà ń ṣẹwà abẹ́rẹ́ kẹwàá Ọlọ́run sọ̀rọ̀ nípa Ànábì Ibrahim kọ́nu tí n bá ṣe mistake ó ń béèrè lọ́wọ́ àwọn ìjọ rẹ̀ pé má rí tàmásílù lẹ́ẹ̀dì kúntù láàkì fún nàbí bóyá bá yà yẹn sí wá náà ni pé wọ́n ní gbogbo àwọn sì gidi àwọn òòṣà tẹ́ wá lọ́n tí gbogbo yín ń kóra ró síbẹ̀ tẹ́ lọ́ forí balẹ̀ tẹ́ lọ́ ṣe yàmáyàmá yìí Ànábì Ọlọ́run bá ló sọ̀rọ̀ nínú Kùránì ló wà. òkè táwọn náà bá sọ àti àsọ̀rọ̀ débẹ̀ yẹn ṣàwọn ń bú àwọn òòṣà wọn nù àbá à ń sọ tọ́lọ́run bá wá sọ. àwọn ó dẹ̀ sọ pé gbogbo igi tán kó jọ irin tán kó jọ òkúta tán sà káàkiri torí pé wọ́n ń tọ́polé lórí wọn à ní nǹkan kan tán lè fi àwa ṣe torí pé wọ́n kọ́ná dá wa má bá a ṣe délé ayé bó náà kí náà fẹ́ fi wá ṣe.
so ìgbàgbọ́ àwa mùsùlùmí ni àdẹ ní àìdíẹ̀ torí pé ọmọ yánmọ́yàmá kan fẹ́ jáde wọ́n fẹ́ máa ṣẹnu jákujàku sí wa ń tán bá máa sọ kán sọ ìgbàgbọ́ títí wa nìyẹn mùsùlùmí òdodo bọ̀rọ̀ gbọ́ ilé iye dáadáa kìí ṣe pé wàá máa hide kásá máa rí ẹ bí ẹni re wàá máa kùn wọ́n láti ké àbí wàá máa kùn rẹ̀ láti ké ká lè máa rí pé eléyìí èèyàn re ni láàrin àwọn mùsùlùmí abẹ́rẹ́ nǹkan báyìí njọ́ tí wọn náà bá padà wá ṣe mistake tó kàn lọ sọ̀rọ̀ tàwíìdì lásán gbogbo èébú tán ti ń bú àwa náà bọ̀ tẹ́lẹ̀ wọn máa padà bú ọ náà torí ẹ̀lẹ́wàá rí pé àwọn èèyàn rádaràdà yẹn àwọn aláìní kan ṣe àdínì yẹn wọn ò ní lè fẹnu bá pé ìmọ̀ ṣẹbọ sọ́lọ́hun ò dáa béèyàn bá ṣẹbọ yóò wọná torí mọ̀ pé táwọn ọmọ ẹlẹ́bọ yẹn bá lè hàǹgì àwọn tán bá lè hùkọ̀ àwọn náà lọ́rùn báyìí wọ́n á fi ojú àwọn wọ́n á fi rí màbo ẹ wo bọ̀dọ̀ oníwákà ẹ wo ẹ pé ó kàn sọ̀rọ̀ nínú prógrámù kan tó kàn ṣe pé àìsọmọ ìyá lásán ya ò ń bú ẹ̀sìn mi ò dẹ̀ sọ pé ọmọ ìyá ni wá àìsọmọ ìyá kẹ́límọ̀ kan tó sọ yẹn ẹ béèrè ẹ sọ fún mi àràwọ̀ náà fi dá tán lórí social media pé kẹ́límọ̀ pé àìsọmọ ìyá sí lóòótọ́ wa kọ́ yọ̀wọ̀ ya mi nínú Islam ọlọ́run ṣàánú wa ṣá níbi tá a ti lọ náà ni pé kò jọ wá lójú ọmọ ẹlẹ́bọ máa jáde ó máa mọ ìgéǹsì táwa mùsùlùmí ṣe kò jọ wá lójú rárá so àwọn eléyìí dẹ̀rẹ̀ àwọn atoko wá balíjà àbí atilé lọ boko jẹ́dẹ̀ la máa pè wọ́n ni ẹ̀rí pé gbogbo wọn náà sọ pé wọ́n ní mùsùlùmí làwọn tẹ́lẹ̀ àbí tí gbogbo wọn náà pera wọn kọ́ nìyẹn ni so mùsùlùmí àfẹnujẹ́ bóyá jẹ́ àmọ́ gbọ́rọ̀ rẹ̀ lọ́sà. jọ báwo ni ìsúre tán ṣe báwo ni òsì ní máa bọ́dà wà lára. abẹ́ rí nǹkan. wọ́n ní òṣàdúrà fún yẹn ọ̀nàkú ọ̀fọlá mọ́mọ́dù bẹ̀yẹn ọ̀fọlá mọ́mọ́dù òfin tọrọ fún yẹn ọ̀fọlá fatia òfin tọrọ ọ̀là kúlẹ̀ àwùsù ọ̀là àtàbátì ọ̀là ìsájà ẹ wá ń ka ìtàn ẹlẹ́yin. ẹ máa gbọ́ o. súre ẹ jọ àwọn àyà Kùránì yìí sí súre ni. ẹ máa gbọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ náà dáradára ó láwọn àyà Kùránì ṣé súre ni ó láwọn à ń ka àyà Kùránì àwa ń ka ìtàn aláǹsúre abẹ́ rí wàhálà báyìí ẹ̀rí wàhálà gbogbo ọ̀fọ̀ tẹ́lẹ̀ ń pa sétàn kọ́ ni àwọn ẹ̀yìn ẹlẹ́bọ̀ yìí ṣe àgọ̀ báyìí bó lọ́pọlọ yìí ṣe rí báyìí náà nígbà tẹ́yìn náà bá máa jáde sí ẹ bá lẹ̀ ń pọ̀ fọ yín gbogbo ọ̀fọ̀ yín tẹ́ náà bàbá yín filẹ̀ fún yẹn ẹ lè ní wọn wá wí fọ́ gbọ́ lọ gbọ́ kí ni tó ń sọ yẹn sí kí ni ìtumọ̀ tó ń sọ yẹn òun ṣàlàyé ọ̀rọ̀ fún mi nínú pé níta bá wí fọ́ gbọ́ lọ gbọ́ wọn á bá wí fọ́ gbà lọ gbà ẹ máa gbọ́ o wọ́n lè sọ pé ìbẹ́pẹ èso mílẹ̀ méjì lọ́dún so nídìí eléyìí ó yá kíní kan máa ṣe kíní kan ẹ máa gbọ́rọ̀ wọ́n á ní Kùránì ó ní tàn ní tí ẹ wá rí alukur'an ẹ̀wọ̀n ya minú Islam bó ṣe jẹ́ pé tá bá ń ka àwọn alukur'an nígbà mi àwọn kọ́nà irú eléyìí sì ẹgbọ́n tó sọ àìmọye àyè nù Kùránì tó jẹ́ àdúrà gangan fún rẹ̀ ok nsìn Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar àti bẹ́ẹ̀ lọ àìmọye ibi táwọn àdúrà wà rẹpẹtẹ ó lè jẹ́ àwọn ànábì Ọlọ́run bá náà ṣàdúrà ń gbà mí yóò dẹ̀ di àdúrà táwọn náà mọ̀ ṣe kíni táwọn mọ̀ lò táwọn náà mọ̀ fi bẹ́ẹ̀ lọ́wọ́ bá so ìyẹn ó jẹ́ aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì wá ni pé alukur'an báwa ṣe máa ń lò ní tá a sọ yẹn àwòkà alukur'an àádẹ́wà bẹ lọ́wọ́ bá pẹ̀lú pé torí pé táwa ń lò lára alukur'an ni pé ọ̀rọ̀ Ọlọ́run ọba ni alukur'an ìyẹn ó clear sí wa a lè fi ọ̀rọ̀ Ọlọ́run ọba náà á fi ṣe àtẹ̀gùn sọ́dọ̀ Ọlọ́run ọba pé wọ́n lọ́wọ́ bá dákun wọlá nǹkan àbí kíkà tá a kà yẹn ká fi bẹ lọ́wọ́ ọba àbí àwọn èyí tí Islam wulẹ̀ tiẹ̀ mú wá pé ẹ máa ka nǹkan báyìí so yóò máa jẹ́ odi ìsọ fún yín fún àwọn nǹkan báyìí so Islam ló mú yẹn wá kèfèrí nìwọ ẹlẹ́bọ ni ẹ́ ìwọ ò lè mọ̀ nǹkan kan pa nǹkan yẹn ó clear àbí so ó lè mọ̀ nǹkan kan pa ẹ̀ torí pé tẹ́lẹ̀ náà ẹlẹ́bọ ni ẹ́ ó kàn ń pèrè ẹ ní mùsùlùmí ni ìyẹn ló fà á tó jẹ́ pé kò tó ń bẹ́nu Kùránì gan òyí ẹ
so ńgbà tó wá jáde ó dẹ̀ á lò ó ṣẹ̀ṣẹ̀ wá padà síbi tó wà gangan ó ṣẹ̀ṣẹ̀ wá fi kọ́lọ̀ ibi tó wà gangan ó fi hàn wá pé tó ẹlẹ́bọ ni mímí ò bẹ́yìn mùsùlùmí ṣe mọ́ o bọ̀ kó máa kílèmù pé mùsùlùmí ni ẹ tẹ́lẹ̀ mùsùlùmí àforúkọjẹ́ ni náà tí ẹ bá ṣe mùsùlùmí àforúkọjẹ́ wàá ọ̀dàstáǹdì tábàtì ẹ̀ láàrún lo kùránì àáfin bẹ náà ọba wàá mọ ọ̀dàstáǹdì bá ṣe ń lò so but kọ́lọ̀ ọba kó ṣàánú wa kì í tún ṣẹjú àwọn aláìmọ̀kan yìí náà ń gbà mí àwọn tí wọ́n jáwọn oníbídà yẹn gbogbo àwọn khurafat gbogbo àwọn yamayama tó ń ṣe yẹn náà ìyẹn náà ń bẹnu tó ń dá wàhálà alẹ́ ń gbà mí so kọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala kó sàlámà wa kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn wa ní bó ti tó bó ṣe yẹ. àdúrà ni kò sí nǹkan tó burú ń bẹ ẹ ṣàdúrà ẹ súre gẹ́gẹ́ bí ọmọ Yorùbá iṣẹ́ tẹ́ bá ń ṣe ẹ fi ṣe súre fúnra yín àwọn tó kọ́ ṣiṣẹ́ yẹn tí òun wọn ẹ fi súre fúnra yín. ẹgbọ́ so mẹ́tọ̀dù yẹn òun náà ni àwọn tí wọ́n já wọn ní fídíò máa ń lò so ti yé ǹsìn ìyẹn ò tiẹ̀ ká wa náà ìyẹn ò ká wa wàhálà tiẹ̀ nìyẹn àwọn táwọn kọ́kọ́ máa gbọ́rọ̀ tó sọ àwọn tí wọ́n kọ́kọ́ ṣiṣẹ́ yẹn ká fi wọ́n súre sọ̀rọ̀ ní sọ yìí báyìí sìn ó wá ní àmọ́ lò Kùránì onítàn ló wà ń bẹ̀ ókè àti gbọ́ ó wá náà tán ókè èèyàn tó ṣe bíríkìlẹ̀ ẹ̀sìn yóò wá òkè ókè dákun ìwọ ọmọ ẹlẹ́bọ ta ló kọ́ ṣe bíríkìlẹ̀ láyé náà Ọ̀rúnmìlà rí àkànwá bíríkìlẹ̀ tó bá kàn fẹ́ ṣàdúrà àkàn máa fi kòtìkòtì wàhálà yí ẹ nìyẹn jàre. olórí fújì yàrá ní kẹ́nìkan wá súre fún yá pé ọlá Muhammadu ṣe ọwọ́ yóò ní bàjẹ́ sí Muhammadu délére ṣe ọjọ́ lórin ni. ẹ máa gbọ́rọ̀ ó ní ká máa sọ pé ọlá Muhammadu ṣe ọwọ́ yóò ní bàjẹ́ ṣé ànábì jó lórin ànábì èso lórin tó ti yé èsì dẹ́ ọlọ́run wọlá Muhammadu yẹn gan àwa ti against ẹ̀ tó súnà against ẹ̀ àwọn tí wọ́n jáwọn ní bídíà àwọn máa ń lo gbòòrò àwọn nǹkan báyẹn. sọjọ́ lórin ni ọlọ́run fatia sí fatia ń sọ̀rọ̀ nípa olórin. ẹ máa gbọ́ o. àbọ̀ jẹ́ ìsúre fọlórin ìsájá. ẹ máa gbọ́ o. ẹ kò jí ká mọ ohun tá à ń ṣe àkẹlẹ sórí ẹ̀sìn ká sọra wa di ẹni tí ò lọ́pọlọ ẹ jí ká ronú lórí gbogbo nǹkan tá à ń ṣe. ó ní ọwọ́ ṣàdúrà fún yẹn ó débi àdúrà ọlọ́run jẹ̀rí ná ọlọ́run jẹ̀rí lò ọ̀nà olè onídìmọ̀ yín lọ bísímìláì ìláfi kúrẹ́ sí láta ìsá ìwà sórí fálẹ́. ìláfi kúrẹ́ sí láta ṣe ẹ rí wàhálà o ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam ẹ wò ó torí ẹ̀ ló jẹ́ pé èmi àti yín a ní láti farabalẹ̀ dáadáa eléyìí ṣe àbí ẹ má bínú ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam omi ìmọ̀ bóyá èmi ni mo jẹ bóyá èmi ni mo misconstrue wọn àbí ràgbé èmi náà ti di wọ̀dà bẹ́fàsì báyìí o ṣé èmi ni mo misconstrue àwọn ọmọ ẹlẹ́bọ ni àbí bó ṣe rí nìyẹn ọ̀gbẹ́ni tí ń sọ̀rọ̀ yìí ó dà ipa mọ́ dáadáa ẹ̀rọ àkùn tó bá yẹ pé bẹ́ẹ̀ ni tó bá yẹ pé mo sọ ẹ̀ bó ṣe rí nìyẹn kéèyàn kankan bá ń kọ yes ó dà pé mùsùlùmí lòun náà pe rẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí pé ó dà bí mo ṣe gbọ́ nígbà táwọn gbogbo wọn kọ́ bẹ̀rẹ̀ yamayama ẹ̀ ó dà pé mùsùlùmí ló pe rẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹ dàpọ̀ ẹ bá ń kọ yes kí n mọ̀ bóyá kọ́mọ́ lọ jẹ́ pé mi ni mò ń misconstrue bọ̀ tó bá yẹ pé mùsùlùmí àti bó ṣe ṣe ká yẹn náà a rí pẹ̀lú àwọn eléyìí ọ̀tọ́ tilẹ̀ mọ́nú Islam rí ni ẹbọ náà ṣe o àwọn míì ṣẹbọ sámú ni ẹnì kó ti lé légún làwọn ìdílé àwọn eégún làwọn ń gbé automatically eléyìí náà ń ṣẹbọ ọ̀rẹ́dì náà tẹ́lẹ̀ tó bá jẹ́ fira ẹ̀tì sínú Islam ó kàn fira ẹ̀tì síbẹ̀ ni barakallahu fikum kọ́lọ́n kó bá ń ṣe àlùbáríkà fún yín kó bá ń ṣe dáadáa fún yín bàbá wọ́n ní bẹ́ẹ̀ ni so ìlànà ẹ̀yàn ọmọ ìyá mi ní Islam tó bá yẹ pé eléyìí péré ẹ̀ ní mùsùlùmí ẹ wá gbọ́n tí ń kànú inna lillahi wa inna ilayhi raji'un eléyìí ó máa sọ fún wa pé kódà mùsùlùmí ni mí tẹ́lẹ̀ mo kú òun bẹ́ẹ̀ ni ò lójútì kí náà porúkọ ẹ̀ náà ò lójútì rárá sún yẹ kó ká mùsùlùmí kò lè dárí ẹ mọ̀ gbọ́ o. tá à ń ṣe àkẹlẹ sórí ẹ̀sìn ẹ mọ̀ gbọ́ sọra wa di ẹni tí ò lọ́pọlọ ẹ jí ká ronú lórí gbogbo nǹkan tá à ń ṣe ó ní ọwọ́ ṣàdúrà fún yẹn ó débi àdúrà ọlọ́run jẹ̀rí ná ọlọ́run jẹ̀rí lò ọ̀nà olè onídìmọ̀ yín lọ bísímìláì ìláfi kúrẹ́ sí láta ìsá ìwà ọlọ́run jẹ̀rí ná ọlọ́run jẹ̀rí lò ọ̀nà olè onídìmọ̀ yín lọ bísímìláì ìláfi kúrẹ́ sí láta ìsá ìwà sórí fálẹ́ abdulrahman. ìlàta ìsáì sẹ́ẹ̀rí wàhálà báyìí ìláfi kúrẹ́ sí ìlàta ìsáì kọ́ magribi ni
abẹ́rẹ́ wàhálà ó dẹ̀ pé rẹ̀ mùsùlùmí. Inna lillahi wa inna ilayhi raji'un. Ilafi kùrẹ́sì ilata ìsáì kọ́ ilata àṣírí ni ẹ̀wọ̀n nǹkan báyìí sìn eléyìí dẹ̀ máa jáde ó náà ní alájà wa kí lorúkọ rẹ̀ bẹ́ẹ̀ tó sọ fún wa pé ó ní ọlọ́ọ̀bá sọ pé ọlọ́ọ̀bá ní pé báwo ló ṣe rí báwo ló ṣe sọ náà o ok ó ní ọlọ́ọ̀ ní iná dínà ìdá lọ́ọ̀lì Islam ọlọ́ọ̀ ní ẹsẹ̀ tí káwa náà ṣe tiwa àbẹ́ẹ̀rí nǹkan báyìí ṣètò wọn dẹnu gbogbo eléyìí dẹ̀ máa pèrè àwọn mùsùlùmí ẹ̀yin onísúfì ẹ̀yin oníbídíà ilẹ̀ Yorùbá ẹ̀wù bẹ́ẹ̀ ń kó bá wa táwọn alùsùnà bá wa ń sọ̀rọ̀ tá à ń pè yín sákèésí eléyìí òsì lẹ́ ń ṣe yìí eléyìí ìranù lẹ́ ń ṣe yìí èsì nọ́mà ẹ káwọn èèyàn lẹ́sìn ẹ̀jẹ̀ mọ tán wáyé wọn wá ṣe ẹni wàá la alùsùnà ti pọ̀ jù sọ pé àwọn nìkan náà máa ṣe jùlọ àwọn nìkan náà máa kìíní kan ẹ máa sọ̀rọ̀ dáradára òsì ọ̀rọ̀ lẹ́mọ̀ sọ lẹ́nu and end of the day ń dẹ́ padà bẹ́ẹ̀ sí àárín àwọn àfáà yín náà a máa sọ̀rọ̀ sáwọn náà a máa ṣe kìíní aláìmọ̀kan ọ̀dẹ̀ òrèsì eléyìí pé rẹ̀ mùsùlùmí sí ó ní ilá fíkùrẹ́sì ilá ta ìsáyì àbẹ́ẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ sìn àti magribi ṣé mùsùlùmí lélẹ́yìí tẹ́lẹ̀ báwọn èèyàn ṣe wá pọ̀ rẹpẹtẹ nìyẹn o àníwá áfítà bò náà ṣe gbẹ́sìn yé àfi tá a fẹ́ gbà lọ́wọ́ wọn ẹ ṣáàjà bẹ̀rù Ọlọ́run wallahi ẹ já bẹ̀rù Ọlọ́run akọ obìnrin jọ rẹpẹtẹ ànìkan máa wá sásàlátù obìnrin mi ò lè kadà kò lè dá káfáàtì àyanjú ó dé Ọlọ́run ló mọ iye àtọ́dún títí ń lọ àsàlátù tá ti ń dáwọ́ ojú ìwé tá ti ń dáwọ́ kóló tá ń dáwọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹ já bẹ̀rù Ọlọ́run o wallahi ẹ já bẹ̀rù Ọlọ́run ba so torí pé gbogbo ń tẹ̀ ń ṣe yẹn ẹ dáná iwájú Ọlọ́run ba ẹ máa ka owó yín tì tẹ́ bá déwájú Ọlọ́run ló sànù wa ṣá gbogbo irú eléyìí náà kódà irú eléyìí ti ń ka ilata ìsáyìí gan sí Ọlọ́run ló mọ̀ bóyá òun gan bóyá ti fi jẹ balógun àdínì rí kó tó di gbókù olóòṣè Islam mọ́ àbẹ́ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ àwọn jẹ balógun àdínì àwọn jẹ sẹ́mọ̀nù àdínì àwọn jẹ adéfìlà àdínì àwọn jẹ agbé gíláàsì sójú àdínì gbogbo ọjọ́ fi ń jẹ kíníkà àdínì kò sí nǹkan kan lórí wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn ntáwọn adétẹ́yìn náà dẹ̀ wà áfítà ń bẹ̀ ní pé ń tẹ́ fẹ́ gbà lọ́wọ́ wọn ẹ bẹ̀rù Ọlọ́run náà àdẹ́rọ̀ jíjẹ àní àwọn alùsùnà àwọn anájẹ́ káwọn èèyàn máa kú onú Islam ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run alájọ́ èèyàn kú onú Islam àbígbà tẹ́ ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ èyí ó kọ́ yàn lẹ́kọ̀ọ́ yanjú ọmọ ẹlẹ́bọ̀ kún máa ṣe yamayama lórí íńtánẹ́ẹ̀tì yóò wá lóun ò ṣe Islam mọ́ ẹ̀kọ́ wọn nìyà ó Ọlọ́run wa kó sàṣàánú wa ilata ìsáyì dákùnmọ́ nsó ń tiẹ̀ jáde wa mana omi ni awo ẹ dákun ẹjọ́ ká parí ilata ìsáyì wa so ìfàlẹ̀ abdul ansel ìbájú ní ìlàsíwájú àmà omi jórí wa mana omi ni awo kí ni sọ dákun ṣe sùúrù à ilata ìsáyì wa so ìfàlẹ̀ abdul ansel ìbájú ní ìlàsíwájú àmà omi jórí wa mana omi ni awo ilata ìsáyì wa so ìfàlẹ̀ abdul ansel ìbájú ní ìlàsíwájú àmà omi jórí wa mana omi ni awo sádùá ni ẹjọ́ ṣé Kùránì lélẹ́yìn kàmí sá eléyìí mọ́ Kùránì tó ń kà yẹn mọ̀ sí adíá fún wọn ọmọ ẹlẹ́bọ̀ yìí adíá fún kọ́ ló ń kà o kò lọ gbọ́ yé dáadáa adíá fún kọ́ nìyí tó ń kà yẹn o ó clear bí kọ́ lọ kó sànù wa ìkàkùkà ló wá ń kà kì í ṣe Kùránì sí wa ni wọ́n ń kà yẹn o kọ́ lọ kó ṣe dáadáa fún wa eléyìí máa pèrè ẹ́ mùsùlùmí ó wá ló ń kó onú Islam ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó sì ń bẹ̀ náà tẹ́lẹ̀ ṣé kí ló mọ̀ tí Islam sọ. sísúre ni ẹ̀yin ìyá wa nílé lóko lẹ́yìn òdì táwọn àfáà yìí bẹ bá ti pè wọ́n pé kíní kan fún àbáyé ṣe nǹkan tó bá ti ń ṣe bísímìláì kíní kan ẹni kan tí wọ́n kà ẹ́ kan tún ní Yorùbá. ẹ mọ̀ gbọ́rọ̀ ẹ̀yọ̀ mọ̀ ìyá mi ní Islam ó ní táwọn àfa ẹ̀yin ọlá iná àtẹ́ná ẹ ti kọ́kọ́ kà á tán tẹ bá wà kà á tán ẹ wá fi ṣe àtẹ̀gùn sọ́dọ̀ Ọlọ́run Ọba ó clear bí ẹ kà á tán ẹ fi ṣe àtẹ̀gùn sọ́dọ̀ Ọlọ́run Ọba so ìfisàtẹ̀gùn yẹn o náà ni pé iṣẹ́ olóore tí mo ṣe kíni tí mo ṣe a fi ṣe kíni o a fi bẹ̀ lọ́wọ́ bá kọ́lọ́wọ́ bá kó ṣàánú wa. a jẹ́ àdúrà ní gbogbo wájọ gbọ́ sí tínà kò sí èdè ọ̀hún tó wà láyé yìí tí wọn ò lè tú sédè mi orúkọ nìkan ni ò ṣe yí padà tẹ bá jẹ́ súlẹ̀ irú bàbá wa Kọ̀lìntì Àyìnlá orúkọ tó ń jẹ́ yẹn sìn
tó bá anywhere kan lọ China kan lọ India kan lọ Saudi wọn ò lè change orúkọ yẹn fún wọn orúkọ yẹn náà wọn máa jẹ́ gbàtà jọmọ Yorùbá táwọn fẹ́ súre fúnra wa táwọn ń lọ Saudi táwọn ń pè Muhammadu táwọn ń pè Allah táwọn ń pè Ibrahim táwọn ń pè Khadija ṣe rí pé rádaràda là ń ṣe ni. rádaràda lẹ́ ń ṣe ẹ̀yin lẹ́ ń ṣe rádaràda àwọn kan àwọn lọ pé Ibrahim lọ pé Allah lọ pé Muhammadu lọ pé èèyàn kankan Saudi so ìlọ Saudi yẹn nù jọ́sìn kan tí Islam ṣe kínni tó filẹ̀ fún wa nìyẹn tá a bá dẹ̀ débẹ̀ yẹn a wá bẹ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala Allah làwa máa ń bẹ̀ bẹ Muhammadu èèyàn bíi títí wa lòun náà àmọ́ òun náwọn ránkì ó láwọn iṣẹ́ tọ́lọ́wọ́ bá gbé fún ó láwọn specification kan tó ń bẹ lára tiẹ̀ tó jẹ́ pára tiẹ̀ ló wà kò sí lára wa ó clear bí so àwọn ò lọ bẹ Muhammadu ń Kaaba a sì bẹ Ibrahim abẹ Kaaba gan fún rẹ̀ Ọlọ́run là ń bẹ kò sí tí Kaaba lè ṣe fún wa Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala eléyìí tó ṣe kínni eléyìí tó dá Kaaba yẹn gangan òun là wà ń bẹ ó clear bí so ìdẹ lọ sí Saudi wa àwa máa ń lọ ń ṣe kínni o à lọ ń ṣe tó jẹ́ ìjọsìn wa ń bẹ ìjọsìn tọ́lọ́run ọba nínú àwọn ìjọsìn tọ́lọ́run ọba láàlẹ̀ fún wa àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn especially fún ẹni tó bá gba tọ́lọ́run ọba so ìlọ sí hajj wa yẹn is part of it so nínú pàtì kan nínú àwọn ìjọsìn yẹn lòun náà ṣe kínni òun ló wà so àwọn wà lọ́mọ bẹ Muhammadu ń bẹ o sallallahu alayhi wa sallam tálà ń bẹ Ọlọ́run ọba ni. sì là ń ṣe náà. ẹ̀yin lẹ́ ń sọ sí ṣé ó mọ̀ kó sì lẹ́ ń ṣe náà tẹ́lẹ̀ ẹ̀yin ọmọ ẹlẹ́bọ ẹ̀ mọ̀ kó sì lẹ́ ń ṣe ẹ̀ máa rí ó mọ̀ kó sì lẹ́ ń ṣe náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ò bá sọ́ọ̀sì àwọn onúgbó lọ́lọ́ gégi kó wá sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ látijọ́ ìṣẹ́ à ń béèrè lọ́wọ́ yín àti ìrí kankan tó gbọ́n àti ìrí kankan tó àìrágbà àwọn arúgbó yín gan kákànrí èèyàn kan kó jáde kó wá dáhùn ìbéèrè ìbò lolódùmarè ẹ sọ bí tó lódùmarè ti sọ pé tó èmi o mo rán Ọ̀rúnmìlà wá sílé ayé o wá sílẹ̀ Yorùbá kó máa jẹ́ òjíṣẹ́ èmi Elédùmarè fún wọn lẹ̀ Yorùbá à ń béèrè látijọ́ àárí ìbò ni Ọ̀rúnmìlà gan fúnra rẹ̀ ló ti sọ pé òjíṣẹ́ Elédùmarè ni mí o fún ilẹ̀ Yorùbá àárí ẹ̀yin ọmọ ọ̀dẹ̀ àárí dì sí náà abẹ́ ti prove mo ti wàhálà dé o ó yẹ kó tún jẹ́ mọ́ ti ẹ̀yin ọmọ ẹlẹ́bọ náà àwítọ́nsìn ẹ̀ á lẹ̀ ń gbé Kùránì ẹ̀ lọ́ ra díìsì ẹ̀ ra Ibnu Májà ẹ̀ ra Sọ̀híhù Bùkárì ẹ̀ rí pálá ìlójútì ní aláìníṣẹ́ owó yín ẹ̀ wá ń wé láwà ní sórí ẹ̀ ń ṣe ẹ̀ ń practice irun ẹ̀yin ọmọ ọ̀dẹ̀ à ń béèrè question simple question láti jọ àárọ̀ kankan àwọn ọmọ ọ̀dẹ̀ kan nù yín tún sọ fún wa pé àwọn bàbá kan mọ fáwà ọ̀dẹ̀ ó dẹ̀ sọ fún wa pé ifá yẹn gangan lohun Elédùmarè tó yẹ kí gbogbo wa gbọ́ ọ̀dẹ̀ owó ara tiẹ̀ ìwọ ògbóhùn Elédùmarè yín tó àwọn bàbá kan náà sì tún máa bá a tú ohun Elédùmarè yẹn àwọn yẹn gangan yẹn ṣe òjíṣẹ́ o àwọn òsáyìn lẹ pè lójíṣẹ́ Elédùmarè o àwọn bàbá kan náà tún máa bá wa tú yẹn ẹ̀rí kaba ọlọ́sàánù wa báyìí o àwọn ọmọ ẹlẹ́bọ̀ yẹn chai ọlọ́mi ò mọ bọ́rọ̀ wọn tiẹ̀ ṣe rí so challenge wa tún rèé o fẹ̀yìn ọmọ ẹlẹ́bọ̀ o challenge rèé o ẹ wá fún wa ní ibi tí Elédùmarè ti sọ pé èmi Elédùmarè o tẹ́ sọ pé òun lọ́lọ́run ọba ti wá lẹ̀ Yorùbá tí ò délẹ̀ Haúsá èmi Elédùmarè o èmi ni mo rán Ọ̀rúnmìlà wá kó jẹ́ òjíṣẹ́ èmi Elédùmarè sí ilẹ̀ Yorùbá ìbéèrè yẹn ó ṣe kókó gan ẹ bọ̀rọ̀ wá dáhùn rẹ̀ tó yẹ pé lóòótọ́ ńlẹ́mọ̀ tẹ̀sí o so insha Allah ta'ala question yìí a nídìí ẹ̀ ń ta àgbéjáde bí idhnillahi ta'ala ó clear àbí Jamil ó yá mọ̀ nsọ. sọ fún ẹ káwọn ló máa sọ fúnra wa ó jẹ́ bricklayer nísìn ẹ jí ká ronú lórí gbogbo ohun tá a bá ń ṣe àkọlù máa ṣe nǹkan bíi gọ̀gọ̀ lúgọ̀ bíi dìdìrìn àgùntàn tẹ̀lé mọ̀ọ́lù bàbá wa Kọ̀líńtì Àyìnlá. ọmọ bágùntàn tẹ̀lé mọ̀ọ́lù lẹ́yìn ẹlẹ́bọ ẹ̀yin tó yẹ ká ṣe wáàsí fún ẹ̀yin wá ṣe wáàsí fún ta ni tálẹ̀ ń ṣe wáàsí fún sí báyìí kò yé èmi báyìí o
sáwà mùsùlùmí lẹ́ ń ṣe wáàsí fún ni àbí àwọn èèyàn yín èèyàn tó dẹ̀ ṣe wáàsí fún yín àní kọ́kọ́ wo ara tiẹ̀ gan wò báyìí ná abẹ́rẹ́ kan. ẹ̀tọ́ kẹfìrì yìí jóbi kẹ́kọ́ wa jẹ̀pẹ́ gbogbo wa ń rí yín inú wa ń dùn ẹnì kejì yín náà tó jẹ́ bàbá wa Barrister kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa fọ̀run kẹ́ wọn àwa gbogbo ohun tó wà ní Kùránì látòkè délẹ̀ ìtàn Saudi nìtẹ́ Muhammadu ìtàn àwọn ará Kùrẹ́sì ìtàn Arabu ni ẹ bá ń pẹ́ wọ́n ka kùlìsẹ́yìn fún yín pé kùlìsẹ́yìn fún yín fàdúrà ní ìtàn ní ẹ̀yin dìdìrín náà mọ̀ ṣe àmì yà láò. ẹ̀yàn ọ̀yá mi ní Islam abẹ́rẹ́ nǹkan báyìí ó ní Al-Qur'ani ó ní tán Arabu ni Ọlọ́run níjó gọ̀ọ̀kú abẹ́rẹ́ nǹkan báyìí gbogbo àwọn àtàn anábì Ọlọ́run bá tàn náà tọ́lọ́run sọ sínú Kùránì yẹn náà ìtàn Arabu náà ni wẹ́jọ́ yín kọ́ náà ṣèbí ọ̀gbẹ́ni kan tí n bá ṣe mistake ọ̀gbẹ́ni kan pupa báyìí tóun náà pé rẹ̀ ní mùsùlùmí ìbọn ló kọ́ gbé kẹ́límà Arabu jáde náà ó náà ní kò tiẹ̀ kàn wá ìyẹn wàhálà yẹ gbogbo yín tiẹ̀ nìyẹn yín ò tiẹ̀ kàn wá náà yín ò kàn wá kọ́lọ́ba kó ṣàánú wa náà mẹ́yìn ọmọ ìyá mi ní Islam níbi tá a ti lọ òun náà ni pé àwọn ọmọ ẹlẹ́bọ ẹ̀yin náà wò ń sìn ohun tí mo kàn fẹ́ jẹ́ ká gbọ́yé nínú pọ́ìntì tá a mú jáde ń bí òun náà ni pé àwọn ọmọ ẹlẹ́bọ yẹn ọ̀rọ̀ ayé tí wọ́n gan ò yéra wọn so mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ di pọ́ìntì kan mú lẹ́nìí ó lè dọ̀la kẹ́ ẹ tún rẹ́lòmíì náà kó tún jáde kó sọ pé òun ti padà á rí i pé rọ́nà ń panú ìsìláàmù òun ò ṣe ìsìláàmù wọn pé mùsùlùmí lòun àmúhùn náà ti di ẹlẹ́bọ báyìí sí òun ti padà sọ́dún àbàbò òun kò í ṣe mùsùlùmí gidi náà tẹ́lẹ̀ èèyàn mọ̀yá mi ní ìsìláàmù ó kàn forúkọ jẹ́ mùsùlùmí ni tí a bá dẹ̀ forúkọ jẹ́ mùsùlùmí tó ní mùsùlùmí lòun ó máa dífíkọ́tì fún wa ká ní kèfèrí ní àfi tá a bá bá ń bi títí ń ṣẹbọ wọ́n gbà tó náà bá padà jáde tó wá dìklẹ́ rẹ̀ pé kèfèrí lòun sì tó má sàlámà nìyẹn ó clear bí so eléyìí sí ìwọ náà ní kíní kan ìsáì ṣé ìsáì àbí magribi dẹ̀ ló pé ẹ̀yọ́ mọ̀yá mi ní Islam ṣérú eléyìí sí so yẹ kó mọ́ lójú tì kó lè jáde kó ló mùsùlùmí lòun tẹ́lẹ̀ mùsùlùmí tó gbẹ́sìn ẹyé ṣé ìlàta ìsáì náà ló máa ló àsúmì pé káàtì ẹ̀ ló ń kírun gbà tó pe rẹ̀ mùsùlùmí yẹn gangan ṣé ìlàta ìsáì náà ni ó mọ̀ kánú lórí irun yóò dẹ̀ lóun ka Kùránì ogun wọn náà wá jáde wọn ní àwọn ti ṣe mùsùlùmí rí àwọn ò ṣe mọ́ ni àwọn ọmọ ẹlẹ́bọ yẹn náà máa tanra wọn wọn ní àwọn ara wọn náà padà jáde sí wọn àwọn eléyìí tán kàn ń forúkọ mùnáfìkì ni wọn náà gbogbo orú àwọn eléyìí náà ń ṣe ẹbọ yẹn náà tẹ́lẹ̀ ká tó náà wọn ò ṣe ìsìláàmù mọ́ hàn lè dúró sójú kan wọ́n ṣẹbọ wọ́n ṣe ìsìláàmù mùnáfìkì ni irú àwọn èèyàn yẹn so kọ́lọ́mù bàlá subhanahu wa ta'ala kó ṣàánú wa tó ẹ̀wọ̀n ìyá mi nù islam gbogbo àwọn ọmọ ẹlẹ́bọ yẹn àmọ́ nǹkan tá ń ṣe rárá kan wá sí yàn máa dáná dán ẹ̀mọ̀ pé gbà téèyàn ò rí ní tó fẹ́ ṣe mọ́ tó kàn máa wò pé kó ń kàn sáà mọ́ fi yẹn káàṣì kínní òní ogun dá ń ṣe so kọ́lọ́mù bàlá subhanahu wa ta'ala kó ṣàánú wa àwa tá a bá nìkan ṣe tá a mọ̀ pé mùsùlùmí òdodo ni wá tí ń tá a wáyé wa wá ṣe tó yé wa dáadáa a mọ̀ pé gbogbo kò tí ẹ̀ nídìí káàṣẹ̀ mọ́ sọ gan tẹ́yìn gan ó ti mọ̀ pé òṣìṣẹ́ eléyìí sọ ìranù náà ṣe kò sí pọ́ìntì kankan lọ́dọ̀ wọn so kọ́lọ́mù bàlá subhanahu wa ta'ala kó ṣàánú wa nínú pọ́ìntì inú béèrè tá a wá béèrè lọ́wọ́ wọn náà ni pé kí wọ́n wá provide fún wa à ń challenge ọmọdé àtàgbà àti gbogbo ìjòyè àti lọ́balọ́ba yín nílẹ̀ Yorùbá tẹ́ ẹ pera yín lẹ́lẹ́bọ tẹ́ ẹ lẹ́yìn lẹ́ ń gbé àsíá ẹbọ wọn bàbá yín lárugẹ mò ń challenge gbogbo yín ní àṣálẹ́ yìí báyìí nípa pé kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ wá sọ bí tí Elédùmarè ti sọ pé èmi ni mo rán Ọ̀rúnmìlà wá sílẹ̀ Yorùbá kó máa jẹ́ òjíṣẹ́ mi nílẹ̀ Yorùbá mò ń fẹ́ kẹ́ wá provide ẹ̀rí fún wa o ẹni láti wá provide ẹ̀rí wàhálà ajẹ́pálá ìmọ̀kan ní alábòsí dẹ̀ ní òpùrọ́ dẹ̀ ní ẹ̀ ń parọ́ mọ́ Ọ̀rúnmìlà tí ò jẹ́ ẹ̀ dẹ̀ ń parọ́ mọ́ Elédùmarè tí ò rán yín so ìyẹn ó jẹ́ aláàkọ́ ẹlẹ́ẹ̀kejì tó so mọ́ náà ní pé kẹ́ wá sọ bí tí Ọ̀rúnmìlà gangan fúnra rẹ̀ tó ti fẹnu ara rẹ̀ kọ̀ǹfàmù pé èmi Ọ̀rúnmìlà o Elédùmarè ló rán mi wá sílẹ̀ Yorùbá tí mo sì jẹ́ ìránṣẹ́ Elédùmarè fún yín nílẹ̀ Yorùbá so ẹ wá fún wa ní ẹ̀rí with evidence ni o kódà kó jẹ́ pé nínú adíáfún náà lẹ ti fẹ́ mú ẹ̀ tẹ̀ járí a lè mọ́ gba adíáfún lọ́wọ́ yín náà bọ̀ tó bá tẹ̀ jẹ́nu adíáfún náà ni ẹ tẹ̀ ọkọ̀ járí bí inú adíáfún nígbà tí Elédùmarè sọ pé mo rán Ọ̀rúnmìlà lọ sí ilẹ̀ Yorùbá kó aláwọ̀ alẹ́ ayé yìí o ọ̀yà adíáfún Elédùmarè nígbà tó sọ pé mi ni mo rán Ọ̀rúnmìlà lọ sílẹ̀ Yorùbá pé kó lọ máa jẹ́ òjíṣẹ́ mi níbẹ̀ tó bá jẹ́ yẹn náà ni ẹ mú wá
pé adíá fúngbà tí Ọ̀rúnmìlà wá sọ̀kalẹ̀ lórí pẹ̀lú séènì tó wá bọ́ sí Ifẹ̀ òdáyé ṣé Ifẹ̀ òdáyé lẹ́ni gbogbo wọn kọ́ dé sí adíá fún Ọ̀rúnmìlà ńgbà tó ń tọ́ séènì bọ̀ tó wá bọ́lẹ̀ sí Ifẹ̀ òdáyé kò dáyé kò dọ́run ó wà ní sẹ́ńtà agbede méjì tó ńgbà tó wá bọ́lẹ̀ sọ Ifẹ̀ òdáyé ló wá sọ pé èmi Ọ̀rúnmìlà o Elédùmarè ló rán mi wá sílẹ̀ Yorùbá pé kí n máa wá jẹ́ òjíṣẹ́ òun Elédùmarè fún yín o khalas tẹ́ bá ilé fún mi nìyẹn ó ti clear pé ọ̀rọ̀ yìí ti clear bọ̀ nìyẹn ń bò ọlọ́jà sóríire náà ẹ láwọn misconstrue mi o so owó máa jẹ́ nìyẹn náà ẹ̀wọ̀n ẹ̀yà mi ní Islam ẹ̀ jẹ́ ká wá tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Hajj Imran a ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí náà tẹ́lẹ̀ bọ́ títí wọn gan kọ́ ló bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá ti sọ sẹ́yìn náà ni a ti sọ̀rọ̀ lórí ẹ̀ bọ́ ọmọ ẹlẹ́bọ ọmọ Kiriyo ọmọ ẹlẹ́bọ náà Kiriyo ẹlẹ́bọ náà ọmọ Kiriyo tó máa ń ṣe yàmàyàmà yẹn ó wá gbé fídíò wọn ó ti gbé mo ti rí láti bí bóyá jẹ́ èlò kan so ó wá lo ọ̀rọ̀ wọn lẹ́fídẹ́ǹsì lórí àwa mùsùlùmí lórí ẹ̀rọ fi jẹ́ pé ká mọ̀ tá à ń ṣe wàláhì ká mọ̀ tá à ń ṣe ká mọ̀ torí àbòsí tá a fẹ́ ṣe àti yàmàyàmà tá a fẹ́ ṣe ká kàn máa sọ̀sọ́kúsọ lẹ́nu so ti yẹn sìn so torí pé àwọn ìsọkúsọ tá à ń sọ táwa ń rò pé bóyá à ń bá àwọn kan jà yẹn tó Ọlọ́run ṣàánú wa ó ti ẹ̀kú bóníkálukú ṣe fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ tó bá dijọ́ gbéǹde alikiyama bóníkálukú ṣe fẹ́ dìfẹ́ǹdì ìran dáradára tí ń sọ tó bá dijọ́ gbéǹde alikiyama ìyẹn ló kù so kọ́ lọ́wọ́ bá kó sàlámà wa nàmì á jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ Hajj Imran náà báyìí sìn kó tó di pé a mú ètò wa wá sí ìparí bismillah. ilé Boko Haram náà bẹ̀rẹ̀ Boko Haram ló pa gbogbo àwọn afáàlì Haúsá Albani Boko Haram ló pa Imamu Jafar Boko Haram ló pa ẹ pẹ̀lú ayé ní mùsùlùmí ẹlẹ́jà lùsùn náà ẹ pa Imamu Albani aládìsí Kánò àbí bolówà ẹ pa sàkàyà ẹ pa Imamu Jafar ẹ pa ẹ lálùsùn lè ẹ sì pa wọn bá irú ẹ̀ làwọn eléyìí náà ṣe kíni dípò àwọn eléyìí náà bá kára wọn pa wá. Inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀wọ̀n ìyá mi ní Islam ṣe ẹgbọ́n tí Hajj Imran ń kà àwọn Boko Haram náà pa kínní kan Kánò àwọn Boko Haram náà pa kínní kan Kaduna àwọn Boko Haram náà pa kínní kan Abuja àwọn Boko Haram náà pa kínní kan ẹ̀yàn ọmọ ìyá mi ní Islam ẹ ó gbọ́ ọ̀rọ̀ tán kàkalẹ̀ àwa ní irú tí wọ́n ṣe yẹn náà làwọn náà fẹ́ máa ṣe nílùú yìí àwọn owó náà sọ ẹ̀rí kan sàlàfíà náà náà sáà náà wọ́n yìí gẹ́sì látijọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni àyẹ̀bẹ̀ kọ́ àwọn náà dẹ̀ yanjú ẹ̀ dáadáa wọ́n láwọn kan ní sàlàfí 1990 bẹ́ẹ̀ ni àyẹ̀bẹ̀ kọ́ àwọn wá ní táwọn eléyìí náà bá rí ìbọn àbí tán bá rí agbára dẹ̀ ní mùtí ẹ̀ mọ́ bá ṣàṣe pé wọ́n máa pa àwọn ṣẹ́rípa nídìí àti bẹ̀rù Ọlọ́run bá dáadáa ká tá a bá fẹ́ lanu ká máa wo ohun tí ó jáde lẹ́nu wa ká kàn mọ́ lanu ká máa pàdé lásán nítorí pé àfi sáà fẹ́ jẹ́ káwọn èèyàn máa ṣe kí ni ká máa rí pa à ń rọ̀rọ̀ sọ a ní láti bẹ̀rù Ọlọ́run bá ká dẹ̀ máa ṣe kí ni ká máa sọ ohun tí ó máa jáde lẹ́nu wa ṣèfẹ́ gbọ́n tán sọ pé tí wọ́n àwọn eléyìí gan bá ní kápá lórí àwọn wọ́n máa pa àwọn ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run abẹ́ẹ̀rí wa lára Ọlọ́run wa sáré mi torí Ọlọ́run abẹ́ẹ̀rí nǹkan sìn ṣé àwọn wá ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí náà ń jọ́wọ́ tẹ́lẹ̀ bọ́ kò ń ṣe pé ń tán sọ yìí kìí ṣe ń tán sọ yẹn wọn la tún fẹ́ rí fíṣítì padà tí ẹ bá rí pé ọmọ Kiriyo yẹn tó lọ gbọ́rọ̀ yẹn wá láti rò pé no èèyàn tún bọ̀rọ̀ ṣe kí ni abọ̀rọ̀ tún ọ̀rọ̀ yìí gbọ́ bá tiẹ̀ ní torí títí wọn ká fi gbé prógráàmù míì kalẹ̀ bọ̀ á kákàn fi sínú ọ̀rọ̀ yìí kájọ gbọ́. èmi ní pariwo wọn. ẹ gbọ́ o. gbogbo tí ó ti ṣe iná ìjìnlẹ̀ ìjì lọ́bẹ̀rẹ̀. ẹ ti rí ń ṣe àbí wọn láwọn. súnlẹ̀ tànẹ́bì kọ́ rà. ẹ gbọ́ o wọ́n ní gbogbo ohun tí wọ́n ń ṣe yìí ìyẹn ni pé táwọn sàlàfíà ń ṣe yìí 1990 ni ó ti bẹ̀rẹ̀ ìyẹn wọ̀nyá mi ní Islam wọ́n ní kì í ṣe súnà tànẹ́bì ṣé ẹ rí pé ẹlẹ́nu méjì ni Hajj Imran sorry to say that bóyá kí n sọ bẹ́ẹ̀ ṣé kí n sọ bẹ́ẹ̀ yẹn pé mo sọ́rí so yẹ kí n sọ́rí ṣá Hajj Imran ń sọ̀rọ̀ yẹn gbà yẹn the same báyẹn fi agídí sọ̀rọ̀ yẹn náà rè wọ́n ní tí àwa ń ṣe ńgbà tán àtàkì wa nígbà tán kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní táwa ń ṣe pé kì í ṣe súnà nábì
àwọn ní súnà ànábì náà wà ń bẹ̀ o pé ibi tá a ti jọ yapa ara wa inshallah ta'ala á padà wá pé ibi tá a ti jọ yapa ara wa òun náà ní kíni òun náà ní ń bi ọ̀rọ̀ politics ọ̀rọ̀ àdìje lólórí àbá ní dìde a máa ṣe protest àbá ní ṣe protest àsòṣèlú àbá ní sòṣèlú pé ibẹ̀ yẹn la ti yapa inna lillahi wa inna ilayhi raji'un ṣe pé yẹ ká bẹ̀rù Ọlọ́run bá dáadáa the same ọ̀rọ̀ yẹn náà ni Hajj Imran tún revisit again pé gbogbo nǹkan ṣe yẹn 1990 ló bẹ̀rẹ̀ kìí ṣe súnà ànábì o kìí ṣe súnà kíní kan o inna lillahi wa inna ilayhi raji'un àbẹ́ẹ̀rí nǹkan báyìí Hajj Imran as onímọ̀ tó bá yẹ pé ń tẹ́ ẹ mọ̀ ó dá yín lójú dáadáa tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ń tẹ́ ẹ ń sọ ó yé yín ẹ mọ̀ ń tẹ́ ẹ ń sọ dáadáa ẹ kàn máa sọ̀sọ́kùsọ ẹ bọ́ọ̀tà ẹ wá pírẹsẹ́ǹtì súnà ànábì gidi fún wa kẹ́ ẹ máa wá sọ al-mukhalafa tó ń bẹ́nu súnà tàwọn tí ẹ ń pè ní sálàfí 1990 yẹn ẹ bọ́ọ̀tà ẹ wá ṣàlàyé ẹ̀ fáyé èwo gẹ́gẹ́ ni súnà ànábì gẹ́gẹ́ ẹ kọ́kọ́ pírẹsẹ́ǹtì ẹ̀ fún ẹja mọ́ tá a bá ti wá mọ̀ tán ẹ ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wa pé òkè o eléyìí ni súnà ànábì tó jẹ́ ti tànábì sallallahu alaihi wasallam táwọn ẹni síwájú ń ṣe ó yá ẹ̀wọ̀ eléyìí táwọn eléyìí ń ṣe kì í ṣe súnà ànábì ó takò ìta ànábì ṣe ó yẹ gbélé iṣẹ́ ẹgbẹ́ kan eléyìí ni súnà ànábì ẹtún wo eléyìí náà tán ṣe ó tún takò eléyìí náà ó dẹ̀ lẹ́ẹ̀kejì ẹ wá kà á kẹ́kàn tí ẹ ká bíi mẹ́wàá ṣé ẹ mọ̀ pé ńgbà tẹ jáde ńgbà yẹn copy and paste àwọn àwé tẹ kó jáde ó máa bẹ́ẹ̀ ga tó kò ga tó báyìí náà wọ́n jẹ́ kí n ṣàbùmọ́ fún un bọ́ ó kéré jù ó máa tó báyìí ó máa bẹ́ẹ̀ tó odidi ìwé kan bí mo ṣe ń wò ń gbà yẹn tátẹ́gùn ń gbẹ táwọn èèyàn sá ń lọ tán ń bọ̀ tán bá yín gbé tẹ́ ń kó ogbó ẹ̀ lé lórí báyìí ẹ sábẹ́ tó àṣírí sàlàfíà ẹ orúkọ náà ń pè wọ́n kìnnìkan tá ń pè wọ́n rèé bó ṣe gáre ń gbà yẹn so ẹ dẹ́kun ẹ wá help wa ẹ yọ wá kó onú rújú ẹ bá wa mú kódà kó jójú ìwé méjì lẹ́bàá kọ bóyá bíi in táwọn alùsùnà ń ṣe àwọn tí wọ́n jẹ́ alùsùnà àlìjàmáà tó jẹ́ pé àwọn gangan náà ń ṣe súnà ànábì àti tí àwọn sàlàfíà tẹ ní ohun tá ń ṣe yìí kìí ṣe súnà ànábì tẹ ní 1990 ló ti bẹ̀rẹ̀ tẹ ní pé ẹ tán bá ṣe kíní kan lè máa pa yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yìí táwọn náà ń ṣe ẹ dákun ẹ kàn bá wa lísìtì mẹ́wàá táwọn ń ṣe kẹwàá lísìtì mẹ́wàá tó jọ bẹ́ẹ̀ náà nínú súnà ànábì yẹn tí wọ́n ń takò ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run náà ọlá ẹ bẹ̀rù Ọlọ́run ọba ẹ bẹ̀rù Ọlọ́run o gbogbo eléyìí tẹ̀ ṣe yóò affect àwa náà àwọn ò tí ẹ ríro náà bó ẹ̀yin gẹ́gẹ́ ní kẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run ọba kẹ́ ẹ máa tẹ̀ ń ṣe torí tẹ́ bá déwájú Ọlọ́run ọba gbọ́n tẹ́ ẹ sọ ẹ̀yin náà mọ̀ mú ìbáfà ilẹ̀ pera yín ẹ̀ àkáǹtì ẹ̀ wájú Ọlọ́run ọba náà kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá sí ẹ máa àkáǹtì ẹ ọ̀rọ̀ pé ẹ torí pàǹjà ẹ torí pé kìnnìkan kò déwájú Ọlọ́run ọba ń tẹ́ ẹ sọ yẹn ìwọ àwọn kan nílẹ̀ tí gíbọ̀ lójú yẹn tó bá wá dijọ́ gbèǹde àlìkìyàmọ̀ ẹ wà lọ analyse ẹ lọ analyse ẹ wájú Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹ lọ defend ẹ so Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa a ní láti mọ tá à ń ṣe dáadáa káàdẹ̀ mọ tí ó mọ jáde lẹ́nu wa tá a bá ti fẹ́ sọ̀rọ̀ ká mọ̀ o so ẹ bá wa jáde ẹ bá wa ẹ jọ ẹ help wa how to kúrò nínú ìrújú bóyá táwa náà bá ti ń rí tá à ń ṣe pé ilé ìkálàfà súnà ànábì eléyìí tá ànábì ṣe rè eléyìí làwa ń ṣe ó ṣeé ṣe káwa náà tààrọ̀ já torí pé at least ṣebí tá a sá là ń pèpè mọ́ra wa náà ni pé qala Allahu wa qala Rasul ibi tá à ń pè náà nù ẹ bá a kó jáde ẹ dákun Ọlọ́run ṣe gbogbo ẹ rọrùn fún wa náà wọ́n bẹ̀rẹ̀ ní dígínì sáà náà bìnrin àwọn fẹ́ máa sọ pé yọ wọ náà báwọn. ẹ mọ gbọ́rọ̀ sáà nábì ni ó máa sọ pé kẹ́ máa sọ pé yóò wọ náà bá sọ̀rọ̀ nìyẹn báyìí ànábì ò sọ pé yàn máa wọ náà ànábì ò sọ pé yàn máa wọ náà rárá so ọ̀rọ̀ dáadé ń sọ yìí gan sí ó dà pé ẹni tá ló ní ọmọ náà ni ájìmú ìdí ìbélò ọ̀rọ̀ yẹn náà ló bí gbogbo eléyìí ó dẹ̀ clear àyàfi tán bá fẹ́ ṣàbòsí àwọn náà mọ̀ pé àwọn ẹni tí ń sọ̀rọ̀ yìí ara ọmọlẹ́yìn jàbàtà ni sàlàfíà ni wọ́n náà sàlámù wa ṣá àwọn àṣà jàbàtà lè ń pè sálàfí 1990 ni bóyá kẹ́ bá clear rẹ̀ dáadáa. lọ́kọ́ sọ láwa o pírọ́blẹ́mù tí gbogbo lárúbáwá náà tí wọ́n ìbọn bẹ́ẹ̀ òun lẹ́fẹ́ ṣe kíní
lẹ́fẹ̀ẹ́ dálẹ̀ yìí o bẹ́ẹ̀ bá ti fura sí wọn wọ́n ẹ sẹ́yìn gidi o. ìmọ̀ gbọ́rọ̀. súnà nàbì kẹ́ ń ṣe o. jẹ gbọ́rọ̀. súnà ti dá wàhálà lẹ̀. ẹ̀rí wàhálà ṣé ẹ rí nǹkan báyìí. God bless you. ẹ máa gbọ́. òpòrọ̀ ni ó sọ̀rọ̀ tí ó sọ wípé ẹlẹ́rìí òun wà lọ́rùn. Tí màá dẹ̀ ṣe pé láwọn jáde ti kú gbogbo ọ̀rọ̀ tí ẹni tó ti kú ló máa ń jẹ́lẹ̀rí ẹ̀. bọ̀tẹ́ lódodo bá sọ̀rọ̀ àwọn tó sẹ̀rí rẹ̀ yóò wà láyé. nígbà táwọn sọ̀rọ̀ nípa pé different denomination mùsùlùmí ló wà tó dẹ̀ yẹ pé wọ́n hate ara wọn gẹ́gẹ́ bí wọ́n ń para wọn. àwọn fọ́rọ̀ wọn bóyá pé irọ́ là ń pa ṣe bá ti gbọ́rọ̀ àfààyè sọ èyí máa jáde ṣé Jésù mọ rìdíìmù ṣé ọmọ kìíní kan Jésù mọ gbogbo ẹ̀ òun ló ní torí pé wọ́n á lé orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ denomination ọ̀tọ̀ọ̀tọ̀ kò túmọ̀ sí pé Kristi ò ní. aláìmọ̀ kan ó tún ní ó ní Jésù mọ rìdíìmù Jésù ló ní gbogbo ẹ̀ àti gbogbo àwọn pásítọ̀ tán àti Jésù jọ ń ba wọ́n tán jọ ń jẹun rọ̀lẹ́ yẹn náà Jésù náà ló ní gbogbo ẹ̀ àbí aláìmọ̀ kan lélẹ́yìí tiẹ̀ àti mọ̀ náà tẹ́lẹ̀ náà mọ̀ náà tẹ́lẹ̀ ẹ̀mọ̀ ìyá mi ní Islam bọ̀ kí ni tá a fẹ́ fàyọ̀ sí òun náà ní kó náà mùsùlùmí wọ́n yapa síra wọn bẹ́ẹ̀ náà náà Kiriyo náà ṣe rí Kiriyo náà yà lọ́tọ̀ọ̀tọ̀ so adákan ya kùndàrú ẹ̀mọ̀ ìyá mi ní Islam mo fẹ́ kẹ́ ẹ̀ dé dáadáa ń táwọn sàlàfíà ń gbìyànjú láti adjust láti pa àwọn èèyàn sákèésí pé kó ní kálukú sit right òun náà ní táwọn èèyàn dàrúdàpọ̀ àwọn Ikhwaniyun táwọn against wálé lórí àbí ẹ̀wọ̀n ẹ̀yà mínú Islam tó bẹ́ẹ̀ gbé àti ẹ̀gbà páwọn àtàwọn kan àjọ sí lórí ọwọ́ tán wà àbórí lẹ́nì tán rìn ẹ dákun injó ni sàlàfíà máa wò pé yẹ kó bá káàdì ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ́mọ pa àwọn èèyàn àti pé àwọn tí wọ́n ń pa àwọn èèyàn yìí gẹ́gẹ́ sí nínú tíṣìn Islam ni wọ́n ń lò ní àwọn ń fìfẹ́ ẹnu wọn wọ́n fi ń ba nǹkan jẹ́ ni àti pé gbogbo àwọn ìlú táwọn sọ yìí náà kí ni tó ń bí wàhálà ń bẹ̀ so kọ́nà Allah subhanahu wa ta'ala kó sàlámà wa kó ṣe wá pẹ̀lẹ́ so gbogbo yamayama ẹ kò tiẹ̀ kan àwa náà ó clear bí so bọ̀ mo máa ń pòwe kan mo ní òtú sówe ni àbí àṣà ló máa jẹ́ yẹn ó dẹ̀ lè jówe yìí tẹ́ bá pè ń bẹ̀ mo ní òtú ló máa ṣẹ̀wọ̀n rárẹ̀ àwọn òtú wo ló máa ń ṣẹ̀wọ̀n rárẹ̀ òun náà ni àwọn èèyàn bíi kíní kan yìí láta ìsáyì gbogbo orú àwọn èèyàn báyẹn àwọn tó máa ń padà forí kó gbogbo orú àwọn ìrújú tó bá ń ṣẹlẹ̀ rí so ti yé sí àtàwọn gẹ́rìlì gàǹgàlúbì irú àwọn èèyàn tó bá ti rí bẹ́ẹ̀ yẹn tí wọn ò understand ọ̀rọ̀ ẹ̀sìn wọn dáadáa níjọ́ tí àwọn ìrújú bá ti ń dé báyìí àwọn náà máa forí gbá ìgànná jù so torí ẹ̀ la fi ń rọ ẹ̀yin wọn yá wa ká gbìyànjú láti mọ súnmọ́ àwọn tó ń jẹ́ àwọn àfẹ́ẹ̀sìn ẹ jìnnà sáwọn àwọn tó ń jẹ́ àwọn onísúfí àwọn àfáà yamayama tó ń sọ̀sọ́kúsọ yẹn ẹ jìnnà sáwọn alábòsí ẹ̀dá ẹ dẹ̀ jìnnà sí àwọn òbílẹ̀jẹ́ tó jẹ́ pé àwọn náà máa mọ̀ pé táwọn ń sọ ìsọkúsọ làwọn ń sọ bọ̀ látara pọ́n fẹ́ fi gain point lára àwọn tí wọ́n ń bá jà wọ́n á dẹ̀ mọ́ sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ wọn ò dẹ̀ ní páyà ń tán fẹ́ lọ pàdé níwájú Ọlọ́run ọba wọn so ẹ̀mọ̀ ìyá mi ní Islam ẹ jẹ́ ká ṣọ́ra dáadáa ká mọ àwọn tá a mọ̀ láà nífẹ̀ẹ́ a máa nífẹ̀ẹ́ èèyàn nítorí Ọlọ́run ni a sì máa kórìíra èèyàn nítorí kíni nítorí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹgbẹ́ lóòótọ́ òun náà ni pé ideology wa òun náà ni ká máa pa àwọn èèyàn kiri ní kò ṣe pé ẹsẹ̀ máa sọ fún wa láti máa ṣaburú yẹn bọ̀ kò sí nínú tíṣìnì Ànábì sallallahu alaihi wasallam pé kàn sáà dédé kí àwọn èèyàn mọ́lẹ̀ ẹ máa pa èèyàn káàkiri abẹ́dẹ̀ tọ́mọ́lá Ànábì jagun gan èèyàn alábòsí ẹ̀dá ni ó sọ pé Ànábì kan lọ ń dédé kógun jà àwọn èèyàn àwọn ẹni yẹn náà ti kọ́kọ́ ń plan náà ti ń ṣe aburú fún Ànábì ká Ànábì náà tó wá wò pé tó agbára ti wá dé báyìí ẹjẹ́ wa náà ṣe kí ni ẹjẹ́ àgbẹ̀tọ̀ wa lọ́wọ́ wọn ẹjẹ́ agbára wa kalẹ̀ ó clear bí so ẹ̀wọ̀n ìyá mi ní Islam ẹjẹ́ ká sọ̀rọ̀ dáadáa dé ká mọ ibi tá a mọ̀ rìn sí ẹni pé nàṣíhà tí mo fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mi ò tiẹ̀ mọ̀ pọ́rọ̀ mi ó padà dé gbogbo bíbá yìí gan àmọ́ pé gbogbo eléyìí náà padà jẹ jáde pẹ̀lú pé nàṣíhà tá a fi bẹ̀rẹ̀ prógráàmù wa nìyẹn àwọn tá a bá bá wa níbẹ̀rẹ̀ ká padà lọ tún gbọ́ dáadáa nàṣíhà tá a fi bẹ̀rẹ̀ nìyẹn ká mọ ibi tá a fẹ́ dúró sí ká mọ tá a mọ gbọ́rọ̀ lẹ́nu wọn ká mọ àwọn tá a mọ rìn súnmọ́ ká mọ bá a lọ ṣe kíni ká mọ lọ kó virus kọlọ̀ bàlá subhanahu wa ta'ala kó sànù wa
ó yẹ já máa gbọ́n tẹ́lẹ̀ yìí sọ lọ. ẹ̀ẹ́dẹ̀ ní rí wọn ká máa bára wa jà débi pé àwa máa tún wá máa para wa. so ẹ̀yin tí ànábì ṣẹ́gbọ́. ẹ̀yin wọ̀nyá mi ní Islam ó láàánira wọn káwọn máa bára wọn jà àwọn náà sáwọn kiri yóò máa bára wọn jà ní ọmọ tán rẹ̀ jẹ kiri yóò bára wọn jà ẹ̀ kí n bára yín jà bí èmi ò mọ̀ wíyẹn ń para yín àbẹ́ para yín wàhálà ayé ti yín nìyẹn bọ́n tí wọ́n ń pa àwọn èèyàn àwọn tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń sọ yìí ideology burúkú làwọn ń lò àwọn dẹ̀ ń lo ideology pé gbogbo àwọn èèyàn yòókù ń tà wọ́n o àwọn ò rí wa as Muslim òun ló fà á táwọn èèyàn fi ń ṣe aburú tí wọ́n ń ṣe yẹn so Islam wa gan ò dẹ̀ sọ fún agbẹ́ni tá a bá rí pé kì í ṣe mùsùlùmí ká máa pa tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo orú ẹ̀yin yìí gan náà ẹ̀yin gan lè má exist láyé mọ́ ó clear bí gbogbo adájẹ́ àìmọye adájẹ́ kiri yóò tán jẹ́ kèfèrí lẹ́gbẹ̀ẹ́ títí wa náà tá à ń rí bọ̀ Islam wo ní ká máa ṣe aburú fáwọn èèyàn ó clear bí so àwọn tí wọ́n bá wá ń ṣe àwọn tí wọ́n wá já àwọn sàlàfíà máa wá jáde so wọn sàlàfíà tí gbogbo yín wá ń gbógun tì náà rè àwa ń gbìyànjú láti máa kọ́ọ̀bù aburú láti jẹ́ káwọn tí wọ́n ń ṣe àsìgbọ́ yé ẹ̀sìn kí wọ́n arrange kí wọ́n sọ̀ra wọn dáadáa ẹ̀yin wọ̀nyá mi ní Islam òun náà àwa yìí kan náà làwọn èèyàn mi ò wá jáde wọn á dẹ̀ máa ṣe kínni wọ́n tún máa against wa lé lórí ẹ̀dàkùn jò la pèpè sí pé ó yá àwọn táwọn bá ti gbọ́ ti yín ẹ máa pa wọ́n ń jò la sọ́rí ń jò la sọ́rí pé àwọn táwọn bá ti gbọ́ ti tiwa pẹ̀lú dáwà tá à ń ṣe tẹ bá ti kàn wọ́n lọ́nà ó yẹ máa sá wọn ní nǹkan lórí àbí ẹ máa ṣe wọ́n lẹ́gba àbí ẹ máa lẹ̀ wọ́n lóko àbí ẹ lọ dáná sunlé wọn ń jò lẹ́gbọ́ lẹ́nu sàlàfíà rí abàdà náà lẹ́gbọ́ bí kìí ṣe pé sàlàfíà ó tún máa pàkíyèsí ni pé àwọn tá ń lo rúrò rí báyìí àwọn tá ń lo rúrò rí báyìí àwọn tá ń lo rúrò rí báyìí ẹ jẹ́ ká jìnnà sí wọn o ń tán máa ń dálẹ̀ tán máa ń dálẹ̀ rè ṣé àwọn pọ́n Yorùbá wọn ló lóòótọ́ ọ̀lú ní kàlú ẹ tí gbọ́ rí ẹ máa ti gbọ́ rí náà mọ̀ pé yín gbówó eyé jù mí lọ àwọn Yorùbá ní olóòótọ́ ọ̀lú òun ní kàlú Ànábì sallallahu alayhi wa sallam náà sì ti sọ̀rọ̀ yẹn sẹ́yìn tẹ́lẹ̀ ó ní ya'ti ala an-nasi sanawatun khadda'at yukadhabu fiha as-sadiq wa yusaddaqu fiha al-kadhib wa yu'tamanu fiha al-kha'in wa yukhawwanu fiha al-amin wa yantiqu fiha ar-ruwaybidha qalu wa ma ar-ruwaybidhatu ya rasulallah qala rajulu tafi' yatakallamu fi amrin 'amma ngba tan béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam tá Ànábì sọ fún àwọn sàhábà rẹ̀ ó ní àwọn ìgbà kan bọ̀ wá o tó jẹ́ pé yóò máa ṣe kíni tó jẹ́ pé àwọn olódodo làwọn èèyàn máa pè lókùrọ̀ ńgbà yẹn ẹni tó jẹ́ ẹni tá a lè fọkàn tán làwọn èèyàn máa pè lóníjàmbá ẹni tó jókùrọ̀ làwọn èèyàn máa pè lólódodo ẹni tó jóníjàmbá làwọn èèyàn máa pè lólùfọkàn tán àwọn èèyàn kótíkótí kan máa wá já sí ọ̀rọ̀ ẹ̀sìn wa ńgbà yẹn wọ́n máa dá sọ́rọ̀ àlámọ̀rí àwọn èèyàn ìyẹn làwọn Ànábì pé wọ́n ní rùwé bídọ̀ nígbà tá a béèrè lọ́wọ́ Ànábì wa nìyẹn àwọn èèyàn páyà àwọn yẹyẹ pẹ́rẹ́ àwọn èèyàn jákujàku kan ní táwọn máa kẹnu bọ̀rọ̀ ẹ̀sìn ṣé gbogbo nǹkan yóò máa ṣẹlẹ̀ lẹ́ni ni àsọ́lẹ̀ Ànábì ni sallallahu alayhi wa sallam so ìyẹn ló wá bá òwe Yorùbá yẹn mu lọ táwọn sọ pé olóòótọ́ ìlú ní kàlú àwọn tí wọ́n ń gbìyànjú sàlàfíà ni ẹ má ṣe protest àwọn èèyàn ẹ̀mí àwọn èèyàn ń lọ lórí tí lè fọ́ọ̀sì ìjọba gbà nǹkan lọ́wọ́ wọn á máa bẹ lọ́hùn ní kọ́lọ́n kó bá wa rọ̀ wọ́n lọ́kàn tá a bá dẹ̀ fún wa lẹ́tọ̀ọ́ wa ká ṣe sùúrù sàlàfíà ó mọ̀ ṣe ogbélé àwọn kan máa jáde á ní ẹ lè jáde kò sí tó burú bí ká lọ béèrè ẹ̀tọ́ wa tàbá béèrè ẹ̀tọ́ wa àjọ máa fi tear gas léra wa káàkiri títì àbẹ́ẹ̀ rí nǹkan báyìí inú ìmọ̀ aláǹbèrè ẹ̀tọ́ wa náà ni máa ń dá gbogbo wàhálà ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ lẹ̀ but sàlàfíà tí tún máa ń gbìyànjú àti máa kọ́ọ̀bù aburú yẹn àwọn èyí gangan là tún wá ń lẹ̀ mọ́ àwọn aláburú ẹ̀dá so ẹ̀mọ̀ ìyá mi inú Islam ti wo kọ́ yẹn kò kọ́ wa ní ká máa pa àwọn èèyàn ní ká máa pa àwọn innocent kiri o kódà ó ní tí Islam gbélẹ̀ ní protocol lórí gbogbo àwọn nǹkan ibùdó tá a bá jagun gan Islam tún kọ́ wa láwọn tá a bọ̀rọ̀ fọwọ́ kàn lójú ogun ní ọ̀nà ọmọ kéékèèké gbogbo àwọn ọlọ́pẹ̀rẹ̀ àwọn ní Yẹ̀húdí àti gbogbo ẹ̀tàn jẹ́ ọ̀tá Islam tí wọ́n ń ba àwọn àyè jẹ́ káàkiri yẹn sìn àtọmọdé àtàgbà náà ń pa àwọn àtobìnrin àtolóyún àti gbogbo ẹ̀ náà ń pa ẹ̀kọ́ Islam ti wá yọ gbogbo orú nǹkan yẹn lẹ̀ so lóbi wá jẹ́ gbọ́n àtàn bá pẹ̀rẹ̀ àwọn ní kíní kan náà tún wá ń ṣe gbogbo orú nǹkan yẹn pé no teaching Islam kọ́ lélẹ̀ tí wọ́n ń lò
tó kótókótó ni ọmọ Kiriyo eléyìí sọ bó ṣe máa ń sọ náà nìyẹn Ọlọ́run kó ṣàánú wa. ní àwọn alùsùn náà wọ́n ń pa àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn ni wọ́n ń pa pépakúpa ìṣòwò tí wọ́n tẹ̀lé tó fẹ́ dálẹ̀ náà tó fẹ́ bẹ̀rẹ̀ ní sáìdì àwọn ti Yorùbá ń bì tọ́lọ́run nígbà fún yín Ọlọ́run nígbà fún. kí ló kẹ́ ń bẹ̀ ìwọ ni Ọlọ́run nígbà fún wọn aláìwọ̀n kan ṣebí Kiriyo ni wẹ́wẹ́ ṣàṣe mùsùlùmí àkọ́kọ́ náà kò sí àwọn kan tó ń bẹ̀rẹ̀ kán fẹ́ pààyàn àbọ̀n pààyàn lẹ̀ Yorùbá sọ àwọn aláìní kan ṣe àdínì àwọn ẹnu ń jáwáyà àdínì àwọn náà ń sọ kótíkòtí káàkiri tiwọn kò sí àwọn kan tó fẹ́ mọ báwọn èèyàn já ń lẹ̀ Yorùbá tó bá yẹ pé tó níjà dé ni tó bá yẹ pé nu dáwà súnà tiwa táwa ń ṣe oníká mọ báwọn èèyàn já ni kò ṣe pé ó dìgbà tí gbogbo yín tẹ̀ ń pariwo yìí láti mọ já ṣé dáwà súnà wá ṣe bẹ̀rẹ̀ sí sàlàfíà ṣe bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá ni àbáláì mọ̀ọ́ká ohun gbogbo yìí wà náà ní àwọn kan alùsùnà wọn pa mùsùlùmí ẹgbẹ́ wọn wà lọ́lọ́run ní fún wọn ṣe ńlẹ̀ Yorùbá ibi wòye ṣe mùsùlùmí àbí nítorí ẹ ń béèrè pé kí lọ́lọ́run ní fún wọn ṣe tó ń sọ ni ibi wòye ṣe mùsùlùmí náà wọn ní dọ́dọ̀ tiẹ̀ aláìmọ̀kan jákujáku àwọn ní kíní kan ńlẹ̀ Yorùbá àwọn tá ń pòwe tá ń sọ pé tẹ bá ti rí wọn ẹ tì wọ́n lùgbó ẹ̀ irú àwọn yẹn lẹ́lẹ̀ mọ́ ní pé wọ́n ń pláàni àti fẹ́ mọ́ pa àwọn mùsùlùmí adáni ẹ̀ bá ti rí wọn ẹ dáná sun wọn sálùsùn náà ní sọ yẹn adáni ẹ̀ bá rẹ ó dìgbà tá bá pàdé ara tá bá sára wa ní nǹkan lórí ńgò láàfọ́ àlùsùn náà wá jáde tó wá ń fi àására ẹni ní nǹkan lórí àbá ń gúnra ẹni nígò ló wá fi ń tírẹ́tì àwọn mùsùlùmí so ilé ilẹ̀ fi rí ẹwà ìsìláàmù titi wa àwa mọ́ tá à ń ṣe dáadáa o bọ́ à ní compromise láyé ẹnbi tí wàhálà wà nìyẹn ìmọ̀ wa compromise wa náà nítorí ẹ̀ mọ́ fara ní àwọn èèyàn o torí àwa gbọ́n tí Islam wa gbélé wa lọ́wọ́ yé àmọ́ ká máa compromise pé sí pẹ́pẹ́ sí àfẹ́kàn Kiriyo sọ̀rọ̀ àbá àfẹ́kàn eléégún máa bú wa irọ́ o ntọ́nà ọba tí wàá bá sọ tó dẹ̀ ní apá àwọn ọmọ ìyá wa sákèésí kápá àwọn èèyàn sákèésí lórí ẹ̀ tó yẹ pé torí ẹ̀ náà níṣẹ́ tọ́lọ́run torí ẹ̀ gbá wa ànábì Ọlọ́run bá dìde a máa compromise ẹ̀ káwọn ọmọ eléégún àbọ̀n Kiriyo mọ̀ bá jáde lé wa lórí àbí káwọn aláìní kan ṣe àdínì káwọn bá lè mọ against wa no abadan tó ní kálukú yín bá fẹ́ fẹnu yín sọ ẹ máa fi sọ bọ̀ pé dáwà ìsìláàmù àwọn ò mọ̀ gbìyànjú ló níwọ̀nba bọ́lá bá ṣe kíni bó bá ṣe fún wa ní kápámọ́ kí Ọlọ́run bá subhanahu wa ta'ala kò ṣe wá pẹ̀lẹ́ so ẹ̀yọ́ ẹ̀yà mi ní Islam so eléyìí náà ní ṣókí nípa ohun tí a kàn wó pé kí a fi bára wa sọ̀rọ̀ ní àṣálẹ́ yìí so bọ̀tẹ̀ ẹ̀yọ́ ẹ̀yà mi ní Islam eléyìí tá à ń sọ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń ṣe yamayama tẹ́ ní ẹ̀ support Islam ẹ fẹ́ gbógun tàn sàlàfíà ẹ kàn ṣe ra yín ni ẹ kàn máa kó bára yín sí ni ẹ bá ní kó bára yín sí bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀tún máa fún àwọn tán jáwọn ọ̀tá Ọlọ́run ẹ tún máa fún wọn lọ́rọ̀ sọ lórí yín náà ni kò lè jẹ́ lórí tiwa torí gbogbo náà sọ yẹn kò affect àwa táwọn bá dẹ̀ padà fi gbogbo òrújú tán kó wáyé náà fi kó àwọn èèyàn tán bẹ lẹ́yìn yín náà máa kó torí àwọn náà lẹ́ẹ̀kọ́ lẹ́sìn tẹ́lẹ̀ kẹ́ máa sun rárá káàkiri kẹ́ni káwọn ọmọ lé aláǹgbá káàkiri orí ògiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tẹ̀ ń kọ́ ọmọ nìyẹn káwọn èèyàn máa dáwọ́ ojú ìwé lásàlátù ká máa po tíì ní mólídì nàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kẹ́ máa gé kéèkì ń tẹ́ ń kọ́ wọn nìyẹn wọn ẹ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn so ìdán táwọn onírúurú bá dé automatically wọn á máa kó wọn lọ lẹ́yìn yín náà ni àfìyí tọ́lọ́run bá kàn fẹ́ ṣàánú tó fún lágbọ́yé ẹ̀sìn rẹ̀ lókù so kọ́lọ̀ bàbá subhanahu wa ta'ala kó ṣàánú wa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹkún ọmọ yín ẹkún wọn sọ́dọ̀ àti wọ́n já àwọn afá àsàlàfí àwọn afá ahlus sunnah wal jamaa tí wọ́n ó bá yín kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn làwa wà after tiwa wallahi alazim ẹ̀kọ́ ẹ̀sìn káwọn ọmọ yín náà kàn gbẹ́sìn wọn yé tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n bá máa fèsì any challenges nípa tó ní ṣe pẹ̀lẹ́sìn wọn nípa tó ní ṣe pẹ̀lú tí wọ́n wáyé wọn wá ṣe káwọn náà lè defend ara wọn kó yẹ pé yàgò kan sọ̀sọ́kúsọ kalẹ̀ wọ́n wá kóra wọn sínú dààmúdààbò so ohun tí àwọn sàlàfíà ń ṣe nìyẹn a fẹ́ kọ́ ọmọ wa lẹ́sìn kájí káwọn èèyàn káwọn ọmọ wa ká mọ tó tọ́ yàtọ̀ sí tí ò tọ́ ká mọ ibi tí èèyàn máa ń rì sí tó bá pèrè mùsùlùmí ká mọ ibi tí ìwọ tó bá pèrè mùsùlùmí ò gbọ́dọ̀ rìn sí so ohun tí sàlàfíà ń ṣe nìyẹn kí Ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó sàlámà wa kó ṣe dáadáa fún wa kó mọ́ dà wá láàmú so inshallah ta'ala àádùn báyìí kó tó wá di pé a máa lọ gẹ́gẹ́ bí ti announcement eléyìí tí a ṣe fúnra wa nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ so àrọ èèyàn ọmọ ìyá wa bí ọ̀rọ̀ wa
bí ó ṣe sú yín látijọ́ iná ẹ dákun ẹ má jẹ́ ó sú yín o so ọlọ́run dẹ̀ níjó sú wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò tún wá ní. náà Allah al-musta'an so kí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó má pín ẹnì kọ̀ọ̀kan wa náà nípa a sọ fún wa pé studio tá à ń lò yìí a ti ní àwọn issues kan lórí ẹ̀ báyìí sìn tí ó dẹ̀ jẹ́ pé gbogbo táìmù tí a ní ààyè yìí kò ju bóyá bí kò tó 10 days mọ́ báyìí sìn so látara sábàbí eléyìí tí a ní ó ṣẹlẹ̀ so a nídìí ìkúnlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀yin ọmọ ìyá wa kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ó má pín ẹnì kọ̀ọ̀kan wa nípa so owó tí à ń wá bóyá bí 350-400 òní tí à ń tájẹ̀tì báyìí sìn tí ó dẹ̀ wà very very important á rí pé gbogbo dáhùn sọ́ọ́ sìn kò ju bóyá bí 10 days lọ tí a bọ̀rọ̀ fi rí ipa múfù kó ń bí báyìí so kọ́lọ́mù Allah subhanahu wa ta'ala kó mọ́ dá wàhálà mọ́ so àwa tí a bá fẹ́ bá wa dá sí ọgbọ̀n àti wọ́n jẹ́ àwọn bàbá wa ìyá wa tán tí wọ́n bá wa dá sí tẹ́lẹ̀ náà àti mọ̀ àwọn dáadáa so bákan náà àwa táwa náà ò bá tì mọ́ táwa náà ò tí mọ́ bá wa kópa ń bẹ̀ tẹ́lẹ̀ káwa náà kí a dákun ntí Ọlọ́hun Allah subhanahu wa ta'ala tí ó bá ní kí ó fi rọ̀ wá lọ́rùn káwa náà ká fi bá wa dá sí dáwà náà kí Ọlọ́hun Allah subhanahu wa ta'ala kó bá wa san yín ní ẹ̀san olóore so àwa tí a bá fẹ́ bá wa dá sí àkáǹtì yẹn náà ni a fi sí òkè yẹn òun náà ni 3181505724 Access Bank so inshallah ta'ala tí a bá tún bá programu lọ lọ́la a tún máa update wa níbi tí Ọlọ́run bàbá ní kí a bá dé so fine a ti sọ náà ní ìbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ so a kàn ní àtún rárá wa létí kó tó di pé programu máa lọ so inshallah ta'ala a fi nọ́mbà sí orí fún àwa tá a bá fẹ́ dá sí programu báyìí nísìn so a ti fi àkáǹtì sí a ti fi nọ́mbà sí orí comment section báyìí sí fún àwa tá a bá fẹ́ dá sí ètò kó tó di pé a máa mú ètò náà wá sí ìparí kí Ọlọ́hun Allah subhanahu wa ta'ala kí ó ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún wa so àkáǹtì nọ́mbà náà ni a fi síbẹ̀ ẹ̀dẹ́ àwa tá a bá fẹ́ bá wa dá sí eléyìí tí a sọ náà àkáǹtì yẹn ni à ń wò ní òkè yẹn so kí Ọlọ́hun Allah subhanahu wa ta'ala kí ó má pín ẹnì kọ̀ọ̀kan wá ń pa kí ó sì tún bọ̀ bá wa gbòòrò àrísìkí oníkálukú níbi tí a ti ń rí ọwọ́ yọ náà kí Ọlọ́hun Allah subhanahu wa ta'ala kí ó má dìbẹ̀ mọ́ wa so inshallah tá a bá fẹ́ bá wa dá sí ètò nọ́mbà náà ni a ti fi sí comment section yẹn so inshallah very soon a padà máa gbé jáde a máa gbé nọ́mbà yẹn jáde sí ẹgbẹ́ kan so that fún àwa tá a bá fẹ́ pè náà a lè máa rí ní ìta so bọ̀ tá a bá ti wo comment section a ti fi nọ́mbà yẹn síbẹ̀ fún àwa tá a bá fẹ́ dá sí ètò kó tó di pé a máa lọ so abẹ́ Ọlọ́hun Allah subhanahu wa ta'ala inú ọlá rẹ̀ àti títóbi rẹ̀ àti agbára rẹ̀ a fi ń bẹ̀ kí ó dákun kí ó mú wa dúró ṣinṣin kó mú wa dúró lórí òdodo kó mú wa dúró lórí Islam kí ó mú wa dúró lórí Islam àti sunna nabi sallallahu alayhi wa sallam kó ṣe wá lẹ́ni tí ó máa gbé sunna nabi ga kí ó dákun kó má ṣe wá ní ẹni tí ó máa ṣe kíni tí ó máa pa iná sunna nabi abẹ́ni tí yóò máa wá tako sunna nabi kọ́lọ́ ọba kó má ṣe wá bẹ́ẹ̀ o so àwọn ẹlòmíì tí wọ́n bá fẹ́ tako wá tí wọ́n bá fẹ́ tako sunna nabi wọ́n sọ pé àwọn ò tako sunna nabi wọn sàlàfíà làwọn ń tako bòtí tá à ń sọ yẹn náà ń tako tó sì jẹ́ sunna nabi sallallahu alayhi wa sallam ẹ wo eléyìí tó jáde tóun sọ pé tẹ bá ti rí wọn ẹ tì wọ́n lùgbú tẹ bá ṣe kíní kan ẹ ṣe kíní kan ó ní ẹ bá rí wọn ń tẹ́ fi dá wọn mọ̀ ní pé ṣòkòtò wọn sófésófé ó ní nǹkan tóun sọ yẹn ṣòkòtò kọ́ lòun bá wí kì í ṣe súnà nẹ́bì yẹn lòun bá wí o pé tóun bá wí ni pé ní tóun tíra láti sọ ń bẹ̀ ni pé pọ́ìntì tóun fẹ́ kán wò ni pé ìgbéraga náà fi dá wọn mọ̀ ṣùgbọ́n tí ẹ mọ̀ kọ́nà Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa kó ṣàánú wa Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí ó padà tún wá jáde ó padà wá sọ tinú ẹ̀ jáde dáadáa bí àwọn kìnnì kan bí ṣòkòtò sófésófé kìnnì kan ẹ dákun ká tiẹ̀ sọ pé tọ̀hún ó fẹ́ yí mọ́ wa lọ́wọ́ ṣé abisokoto sófésófé náà tá tó ń lùlù sí yẹn náà ṣé yẹn náà ó tún máa yí yẹn náà ni ó tún máa sọ pé yẹn náà ò sí ń bẹ́ àbí. naam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
night sir. bẹ́ẹ̀ ni o. A ní ká kí ni pé ẹ kú gbìyànjú o. inshallah. Ọlọ́run bá aṣọ ilé sọ lórí o. Allahumma amin, Allahumma amin. Àjẹjẹ ẹgbẹ́ ṣe yanjú àwọn prógámù yìí fún wa. Inú mi máa ń dùn ní kọ́lọ́ wa bá àwọn yìí ṣe gbogbo nǹkan tó dáwọ́ lé kọ́lọ́ ju kó bọ́ sí rere. Àmín, àmín, àmín. La hawla wala quwwata illa billah. Mo fi eléyìí náà sọ fún àwọn ọmọ ìyá wa tó wà ń bẹ̀ kọ́lọ́ ń bò wá láṣìírí o. Àmín. Ká support because prógámù yìí ó ní ìtumọ̀ gan. Because gbogbo ẹ ṣe máa ń yanjú àwọn onírúurú yẹn. Ẹ̀yin bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àfẹ́sìn tó kù náà àlìyẹ̀kín náà sheik àlìyẹ̀kín kọ́nà bá dúró ti gbogbo yín papọ̀ la hawla wala quwwata illa billahil azim. Ẹ wo bàbá kí ló kàn yìí sùn bàbá olórin yìí ẹ mọ̀ káwọn ẹ mọ̀ bí ṣe sọ́njò nìyẹn tàwídìí ò rí lè gbé àwa èèyàn rẹpẹtẹ nílẹ̀ Yorùbá pẹ́lọpẹ́ Ọlọ́run tó fẹ̀yìn àfẹ́sìn ẹ̀yà fásun náà tó fi ṣe kí ni tó fi là wá because ṣé ní bàbá yẹn kí ló ń pè láyọ̀ gọ́lú àbí láyọ̀ gọ́lú lọ́lọ́run ni. àbí. gbàtọ́nà bá ṣàánú èèyàn tó ṣàánú pàṣẹ tó wà lọ́wọ́ ẹ̀ tí àwọn èèyàn mú káàkiri tẹ́kọ́nà nǹkan ni ẹ̀kọ́ máa sọ pé kí ni ọ̀nàyọ̀ gọ́lú kan ni. ẹ jáde ọmọ ẹlẹ́bọ yẹn náà tó ní pé kíní kan pé ṣé tó ti gbọ́ pé bọ́ ìṣe ló da pé anybody náà tí kankan bá ṣe bóyá kápẹ́ńtà lèèyàn náà yẹn sọ pé ọlá ìṣòro àbí kí ni ọwà ló. àbí bẹ́ẹ̀ ni ẹ̀yà pé ọlá èso àbí ọlá àmà. ọlá àmà rẹ̀ pé ọlá àmà rẹ̀ kìkan ní àmà. àbọ̀lá aṣọ. àbọ̀lá aṣọ ṣé pé àwọn ẹlẹ́bọn máa ń gọ̀gàn nǹkan tí yóò bá ní gọ̀ ni wọ́n máa lọ máa gbérin sílẹ̀ tí wọ́n máa tọpo sí lórí àbí wọ́n máa dààmú díẹ̀. Yes now ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn mọ̀ ẹ̀rọ àwọn ẹlẹ́bọn kọ́ náà ṣe dáadáa fún wa ní bọ́ọ̀ yẹn Olódò àbí náà wọ́n pè àkànbí Olódò yẹn iṣẹ́ àmọ̀ pé inshallah Ọlọ́run ló mọ̀ bó ṣe lè ṣe ó possible kẹ́kẹ́ irú àwọn bẹ́ẹ̀ tó ń ta akọ ẹ̀sìn yẹn kọ́lọ́run wá lò wọ́n kọ́lọ́run ṣe kí ni kó bá convert wọn because irú òun sì ó ní mùsùlùmí lòun mùsùlùmí alábẹ̀yẹ náà ní tẹ́lẹ̀ ìdáàbò kan tó ń sọ gbogbo nǹkan tó ń sọ nípa ẹ̀sìn yẹn náà kò yáwùn yàn tẹ́lẹ̀ ok ẹ̀rú bó ṣe sọ pé ọlá ànábì ọlá àyàwó kádíjà kíní kan gbogbo àwọn onísúfì ló máa ń sọ bẹ́ẹ̀ àwọn oníbídíà ni ẹ̀ka ló wà jẹ́ pé alùsùn náà kó tó wá sọ pé lọ́sàdúrà tó wá pé ọlọ́run wọlá ànábì kò ṣe kan fún un àbí àbọ̀lá kàábà àwọn onísúfì oníbídíà náà ní gbogbo tó ibi tó gbà kọjá yẹn ó ń tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run tí mi ṣe sọ yẹn àwọn súnà náà lọ àwọn àfáà súnà lọ́sẹ̀ ìjẹ́ káà náà mọ̀ pé kò ṣẹ̀bẹ̀ wọn kí tẹ́lẹ̀ lọ́wọ́ gbà ọlá bàbá tó wà ń kọ̀rọ̀ ọlá ṣéwù àdàmọ́ ọlá ògbẹ̀lẹ̀ ló wà fi ń bẹ lọ́ọ̀ tẹ́lẹ̀. àbí o. ẹ̀dà ṣe bá wà fẹ́sìn lọ́sẹ̀ sọ fún wa pé kò wọlé. ìkànnù àbàbá wa sọ pé àbí ká sọ pé ọlá kápẹ́ńtà àkọ́kọ́. aláàbòsítà. ọlá kábíyẹ tó bá jẹ kápẹ́ńtà ń jẹ o tó bá jẹ bí abiyẹ kí ni fọgànáìzà sí ọlá fọgànáìzà àkọ́kọ́. àwa ni fọgànáìzà àkọ́kọ́ báyìí. ó lágbára. Ọlọ́run ló ní gbogbo ọlá Ọlọ́run ni ọmọ àgbọ̀n ọlá ẹ̀. àbí. ẹ̀dá kàní kò yé wa tẹ́lẹ̀ gbogbo àwọn onísúfì yẹn náà pè ẹlẹ́mìí àgà Ọlọ́run wọlá bàbá kọ̀rọ̀ Ọlọ́run wọlá bàbá tó kéwú tí ó ṣe kíní kan Ọlọ́run bá ṣe ẹgbẹ́ kankan á di súyọ̀ pé kè kọ́lọ́run wá ṣe dáadáa fún wa tí àwọn tàwídì yẹn náà kó tún yá àwọn èèyàn dáadáa ló máa ti jẹ́ kí kójú because tí tàwídì bá yéèyàn gbogbo àwọn nǹkan mítọ̀ fẹ́ máa dàrú ọgbẹ́ sí ṣọ́ọ̀ṣì náà pé títà òdì bá yọ ọmọ táwọn ní àwọn ẹlẹ́bọ̀ ẹ bá dé tó bá jẹ́ rojọ́ tó ń tú kúrán tukùtù ẹ tó bá ti yé tẹ́lẹ̀ irú ọ̀rọ̀ tó sọ yìí sẹ́wọ̀n káwọn tó ti yé tẹ́lẹ̀ wá gbà ọlá tó sọ ìkan náà ọlá bídí àgọ́ ló sọ pé ọlá gbé ẹ̀kọ́ máa lọ ní àdọ́bìtàn ń lò yìí kọ́ kò yẹ ká máa lò ní ẹ̀sìn wa ọlá àlá ni wọ́n ló máa gbé ọlá kàábà ọlá mọ́rúwà ọlá sàfà ọlá omi zẹ́mzẹ́m ọlọ́ọ̀nà tó lọ láti Mákà lọ sí Mọ̀dínà ọlọ́ọ̀bá Sáúdí ọlọ́ọ̀bá sọ wá bẹ̀ báyìí. ìfẹ́gà àwọn sórí ìfẹ́gà àwọn oníṣẹ́ àwọn onífídíà ẹ̀mú pé àwọn nǹkan tí ẹ̀ ti máa fi notice ní ẹ̀kọ́ tó bá nọ́nà àwọn fídíò mi tó máa ń rí lé online
tẹ́kítẹ́lù mi bá tó bá ń ṣe àdúrà tó bá ní pé kọ́ máa ṣàmì àbí kọ́ fọ́wọ́ díẹ̀ kọ́ máa sẹ́yìn káàkiri ẹ̀ tó bá ní gbáfà tó ń ṣe àdúrà lẹ́yìn àríkà ọlọ́wọ́ lánàá bí wọ́n èyí àdúrà máa ń yèrè máa ṣí ẹ̀kiri ọ̀ṣọ́rọ̀ mọ̀ so ọlọ́run á ṣe dáadáa fún wa ọlọ́run á bó wa láṣìírí àánú àsọpọ́tì yín ní kọ́tà bá ní ọlọ́run ṣe dáadáa fún wa kó sọpọ́tì ẹ̀yin náà kó sọpọ́tì gbogbo wa láhàúlà wà láàkúwátà ilá abiyára zin òun ṣéèkì mọ̀rán ẹlẹ́ra náà ẹ ká máa fi wọ́n sínú àdúrà bàbá yẹn ọlọ́run wá ọ̀rọ̀ ẹ máa ń dùn mí gan because ẹmu kẹ́ni táwọn èèyàn láìkì nílò ẹ̀mí náà sí gbogbo wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ojú ọ̀ṣẹ̀ṣẹ̀ ńlá sí pé bàbá yìí ìrújú ẹ̀ pọ̀ ni tẹ́tẹ̀lẹ́ anybody náà ló láìkí ẹ̀ bọ́ ti irú program kan tó tún ṣe níjó ní tọ́kọ̀ ti jáde sí lórí gbogbo àpàdà sí ní pé àwọn tó ń wá sí conference àwọn sí kọ́là láwọn nìkan wá sọ ọ́ bẹ́ẹ̀ yìí bí kò táwọn èèyàn fẹ́ náà nìyẹn pé kọ́là láwọn kọ́là rọ̀ṣùl làwọn èèyàn fẹ́ bọ́ tìgbà tẹ́ ní pé kí wọ́n máa kó fáírọ́ọ̀sì bọ̀ nínú ètò sísọ yìí náà sí ọkàn wà balẹ̀ lé wọn lórí àbí ṣèbí kọ́tà yìí àfáà ń bá wọn fà ní ẹ pé ìwọ́ dé àfáà lùsùn náà tó bá dá ètò lẹ̀ kọ́là láò ní kọ́ máa sọ ń bẹ̀. òbí wọn máa sọ pé torí onídìí èrò káyìnbọ̀dì máa bọ̀ ní pàǹtí kó máa bọ̀ àwọn ní ìrújú kó máa bọ̀ àríkẹ́ káwọn èèyàn kó àwọn èèyàn jọ kó máa dà lójú sí wọn lórí. so ó ti yẹ yín tẹ́ pé everybody alison náà kíní kan so ọ̀rọ̀ yẹn kọ́lọ́run ṣe ẹ̀dá fún wa ní kó ṣàbà wa ẹ máa ṣàdúrà fún bàbá yẹn kọ́lọ́run bá mú wọn dúró because báwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ wọn tó yẹn tó bá wà lórí òdodo á tún fi jẹ́ kí Islam tún gòkè dáadáa ní Nàìjíríà ní ilẹ̀ Yorùbá ni. so because bàbá náà ó ń gbọ́ ọ̀gọ́ tẹ̀yìn sọ táwọn àfẹ́sìn sọ kọ́tán wọn á máa rí àpò tí because irú mẹ́sẹ̀jì tó pàṣẹ yẹn sì pé lọ́wọ́ yìí sì ń ẹjọ́ wọn wá sí conference àwọn kọ́là láwọn ni kó wá sọ ń bẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn náà èèyàn náà máa gbé ok but ṣé 100 nìkan tó ń sọ ẹ ni ìyẹn nìkan àwọn tó ń sọ àbí báwọn tẹ́ gbọ́ máa sọ kọ́là láwọn kọ́là kílókè kọ́là rọ̀ṣùl àwọn ilẹ̀ tí ń lé bẹ́ẹ̀lì ní pọ́ńpáyàn káàkiri ìsàlàfì 1990 ni wọ́n ṣé àwọn ikọ̀ àníná máa débẹ̀ náà máa sọ pé kọ́là láwọn kan ni tọ́kì ikọ̀ àníná sọ pé àwọn máa pè wá síbẹ̀ máa gbé kọ́là láwọn nìkan máa mú wá kọ́là láwọn tó máa mú wá kọ́là láwọn ilé tẹ́ pé àwọn àfidárù júlẹ̀ náà ni àwọn authentic gọ́gọ́ bí àwọn àfáàsùn náà àwọn gọ́gọ́ lẹ ti ń condemn yẹn so bàbá náà gbọ́dọ̀ bá tún wọn ṣe kó tún àwọn náà ṣe kó mú wa dúró lórí dédé ọlọ́láwọ́láwọ́lá kò wá tán ilá dáadáa sí kì sàlámù aleykum sá. jazakumullahu khair wa aleykum salam wa rahmatullahi wa barakatuh. Barakallahu fikum. Dúpẹ́ lọ́wọ́ ọmọ ìyá wa náà kí Ọlọ́run bá kó bá wa ṣe dáadáa fún wa. Gbogbo àgbọn sí mo ń bá wa dá sí ètò nìyẹn wọ́n sì mo ń bá wa dá sí ètò nù. So inshallah ta'ala fún àwa náà tẹ́ a bá wò pé àwọn náà fẹ́ dá sí tò àmọ́ tí àbá ti léyìn àga tí ó dá sí mọ́sùn inshallah ta'ala a máa ṣe báyìí báyìí sí wa ní àṣálẹ̀ kí Ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣe ọ̀rọ̀ wa kó bá fi síbi ìrọ̀rùn kí ó sì má da ẹnì kọ̀ọ̀kan wa láàmú. So inshallah ta'ala kí a tó máa lọ àtúnrára létí lẹ́ẹ̀kan sí so nípa ọ̀rọ̀ ibi tí a ní a fẹ́ rẹ́ǹtì àyè míì fún prógrámù wa. So níbi tá a wà ń bí báyìí tí a ń lò yìí kò ju bóyá bí is bóyá 10 days kò tẹ̀ tó 10 days náà. So end of this December tá a wà ń bẹ̀ yìí òun náà ni a ní níbí báyìí grace tá a ní náà nìyẹn. So kí Ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó má da ẹnì kọ̀ọ̀kan wa láàmú. So bó ti yẹ pé kíní yẹn náà Ọlọ́run kàn ní kí ó já wa bó ṣe já wa náà ni ó ti yẹn sìn. So torí pé owó tá a san sí bí báyìí náà tẹ́lẹ̀ tá a ń lò lọ ó sì ọ̀nà sì jìn díẹ̀ kó tó di pé yóò tán at least bóyá bínú oṣù kẹfà eléyìí ọdún tó ń bọ̀ yìí ni. So bọ̀ látara àwọn incident tá a ló ṣẹlẹ̀ so wọ́n ti tabẹ̀ àwọn tádẹ́rà ń sìn tó súnmọ́ ju gẹ́gẹ́ bí ó dà pé àdéhùn tí wọ́n jọ ní òun náà ní end of this December. So ní èyí tó ń túmọ̀ sí pé à ní táìmù mọ́ rárá báyìí sìn. So n tà sí ń wá báyìí sìn àwọn wá bí 350 to 400 láti lè fi ṣe ètò bòmí. A rí pé kí níyẹn náà ṣe ohun tí a lè sáré mọ́ rọ́ọ̀ṣì ṣe but nígbà tó ti di bó ṣe dì í sìn kò sí tí a fẹ́ ṣe mọ́. So kọ́nà Allah subhanahu wa ta'ala kí o bo ẹnì kọ̀ọ̀kan wa ní àṣírí kí a bá wa dá sí. So inshallah ta'ala àkáǹtì tí a bá wa fi
owó sí tẹ́nìkún bọ̀dì bá fẹ́ bá fi dá sí òun náà ni à ń wò ní òkè yẹn so tí ń ṣe 1381505724 Access Bank lẹ́ẹ̀kan sí 1381505724 so inshallah ta'ala a tún máa update wa lórí bí ó bá ṣe ń lọ tí a bá tún ṣe program lọ́la. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.